gbáàsì ọmọ tó sexy no pimples ọmọ no makeup ọmọ tí ó wẹ̀ tó ń dán yes mo kẹ́yìn olólùfẹ́ mi o a kú oṣù o aburú ayé ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa tọmọtọmọ o a ní búrìnbùrìn ká bá wọn fẹsẹ̀ kọ láyé pèrègèdè ayé ò ní lù fún wa jó àìbẹ́ẹ̀dẹ̀ ní páńpẹ́ ayé ò ní mú wa mo kí wa kú oṣù mo kú wa kú oṣù ayọ̀ kú oṣù àánú kú oṣù tuntun bí ẹ bá ṣe ń darapọ̀ lórí ìkànnì Tenny ọmọ ológo lálẹ́ yóò máa lẹ́tìkẹ́ ìmọ̀ sọ pé ó máa gbá ski ṣé ààrẹ dànù sábẹ́ mi gbọ́wọ́lé love àti like the only thing many people send it to me Tenny this is information let me tell you people before I carry any news mo máa rí ojú ẹni tó ń sọ̀rọ̀ ẹni yẹn wà lórí TikTok ó cover camera rẹ̀ ó ṣe audio camera ó close camera Veron nìkan ló ń sọ̀rọ̀ ló nìkan ló síjúlẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ ó pọ́n close page ó close ojú ẹni tó ń sọ̀rọ̀ tó ń dárúkọ pé òun àti Iyabo Òjó ọ̀rẹ́ ní àwọn tí wọ́n ní best friend Iyabo Òjó ni tó ní Iyabo Òjó ó mọ̀ nípa tó ṣẹlẹ̀ nínú ilé Naira Marley fine ó mọ̀ nípa rẹ̀ èmi ò bẹ́ẹ̀ jiyàn ó ní kámẹ́rà tó wà bẹ́ẹ̀ wọ́n change ẹ̀ everything ó sọ gbogbo ẹ̀ wọ́n ti plan ẹ̀ ní wọ́n ti plan gbogbo àwọn nǹkan yẹn bí mobile ṣe máa lọ ẹ̀sùn ìpànìyàn mi ò kí fi kọ̀yàn àfi tó bá gbójú ẹ̀ jáde so kì í ṣe èmi tí mo lójú tèmi ń gbójú jáde ni màá wá gbẹ́rù news yẹn I cannot if you don't know the meaning of what you are doing I am a professional o lè má kàn tẹ̀ ẹ̀ka o but èmi ò wá crowd and then mi ò wá pé kí page mi kún. This page is for current affairs. Politics ni page mi wà fún. Ó dẹ̀ ni mo register fún. I register my page. Kì í ṣe fún comedy. I have another page fún blog. I have Tenny ọmọ ológo blog. Tí mo fẹ́ blog irú nǹkan tẹ́yìn sọ tẹ́mi kàn máa gbé bẹ́ẹ̀. But my name is at stake. Mo register orúkọ mi Tenny ọmọ ológo. Is under the liability company. So mi ò lè dédé gbé any news tí ẹni tí ò lójú ẹni bí ẹni tí ò lójú tí ẹni tó sọ̀rọ̀ yẹn tó bá arrest there. He sent boys and girls to Naira Marley. Ní nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé Mohbad ò rí bẹ́ẹ̀ o. Mi ní ò rí bẹ́ẹ̀ o. But mo fẹ́ mẹ́ni tó kọ́ yẹn báwo ni closeness wọn ṣe rí. Ṣé wọ́n close ní àbó nǹkan imagine. So close mọ́ wọn nínú ilé yẹn tó bá ti chat pẹ̀lú mi ní kọ̀kọ̀ tó ní mo close mọ́ wọn ní kọ̀kọ̀ tó bẹ́ mi chat ní kọ̀kọ̀ èmi ò kí gbá sí èèyàn síta ó sílé wá chat pẹ̀lú èmi wá sọ fẹ́mi èmi á mọ̀ wọ èmi àti àjọ ṣe fídíò kọ àjọ sọ̀rọ̀ tẹ́mi bá ti wá rí èmi ò bọ̀ dálẹ̀ èmi ò ní láti gbé tiẹ̀ síta fi èmi lẹ̀ pẹ̀lú wọn ṣebí náà mi Tenny ọmọ ológo gẹ́gẹ́ mi àti wọ́n jọ wọ̀ jàkadì irú àwọn kérénú ayé láti lè pariwo bọ̀tí tẹ́mi ò bá tí ì rí àrídájú ẹ̀ mi ní sọ pé bẹ́ẹ̀ lórí kí n mú allegation yẹn kí n wá fi síta for now ni o a sì máa sọ̀rọ̀ lé lórí òkú kìí ṣe yìí now ẹni yìí kọ sí bíbáyìí ó ní Lizzy has paid you people you go just dey explain you no get evidence get out ṣé ti rí n tó kọ síbẹ̀ yẹn ẹ bá mi gbọ́wọ́lé love àti like. Only Lizzy has paid you people. Under mi ló comment sí o. Ẹ máa rí fídíò tí ó comment sí yẹn. Fídíò tí mo ṣe ní àná níbi tí mo ti ń sọ̀rọ̀ nípa Iyabo Òjó nígbà tí Iyabo Òjó sọ̀rọ̀ pé ọmọ ẹ̀ tó ní ọmọ òun wípé òun rán lọ sínú ilé Naira Marley. Naira Marley máa ń fi nǹkan sínú oúnjẹ fún àwọn ọmọ. He put something. He put drug into his daughter's food and give them drug to take to where London, America, Canada, UK, Turkey. So anyhow, he give them drug to take to where, and then he puts this thing into her food and her drink as well. Her own daughter. Now, mo rí pé ẹ̀yin èèyàn o ẹni ọ̀rọ̀ tí mò ń sọ ẹni ṣe ni mò ń parọ́ mi ò bá yín jiyàn truly Tenny ọmọ ológo is a liar you know mo máa ń parọ́ lóòótọ́ because ẹ mọ̀ tí ẹ̀dá ò bá parọ́ láyé kò lè jẹun torí pé bí ló ń pa mí mi dẹ̀ tí ìjẹun láti bí oṣù bí mẹ́ta so àwọn fídíò tí mo fẹ́ play lálẹ́ mi ní fẹ́ kẹ́ miss rárá mi ní fẹ́ kẹ́ miss kankan fẹ́ analysis lórí àwọn nǹkan tí ò yé mi àti yín mo kàn fẹ́ gbé yín trabayé níwọ̀nba mo fẹ́ gbé yín trabayé
wọ́n gbé mi like, love and share. Now mo fẹ́ kémi àti yín jọ gbọ́ fídíò fún ẹ̀yin tí ẹni mò ń parọ́ mọ́ Ìyábọ̀ Òjó. Mo kọ́kọ́ fẹ́ fi hàn yín pé orí péèjì ẹ̀ bóyá ìka tí ẹ̀ ń gbé ń ta bóyá wọ́n photoshoot Ìyábọ̀ ni bóyá wọ́n photoshoot ẹ̀ ni. So wait, let me check her Instagram. Kì í ṣe wípé bóyá ń jà, it is not the fighting. Now this case is not about the ìjà àbí whatever, but what I'm saying here is to now mo fẹ́ kémi àti ìwọ náà lè lọ wò ó wà lórí péèjì Ìyábọ̀ Òjó. Kì í ṣe ìjà mi ò bá Ìyábọ̀ jà, so sáà ti rí o ti rí orúkọ ẹ̀ pé Ìyábọ̀ Òjó nìyẹn. Ẹ sáà ti rí fídíò fọ́tò rẹ̀, ẹ dẹ̀ ti rí pé fídíò rẹ̀ nìyẹn, ẹ dẹ̀ ti lásọ tó wà bí ṣe ti rí pé Ìyábọ̀ nìyẹn. Torí mi ní lè náwó ọwọ́ ń ro mí. Now fún àǹfààní ẹ̀yin tí ẹni mò ń parọ́ mọ́ Queen Mother, ẹni mò ń parọ́ mọ́ Queen Mother pé èmi ni mo twist ọ̀rọ̀ rẹ̀, kò sọ pé Naira Marley fún àwọn ọmọ rẹ̀ ní nǹkan jẹ. Sórí tí Yorùbá gbọ́ òyìnbó dẹ̀ ló sọ ń bẹ̀ yẹn, kì í ṣe Yorùbá. Ìyábọ̀ Òjó sọ òyìnbó, ó sọ Yorùbá. So if you don't understand what he's saying, wàá béèrè nítorí àbèrè kan ò kì í ṣìnà. To get it? Ẹni tó bá ń béèrè ọ̀nà kì í ṣìnà. But mo rí ẹ̀yin ní rí wípé ẹ mọ òtítọ́, but kò wù yín kẹ́ ẹ sọ òtítọ́ yẹn. How dare you kó máa sọ fún mi pé mò ń tú sọ̀rọ̀. Now ẹ̀yin èèyàn mi, ẹ bá ń like, ẹ bá ń gbọ́wọ́lé lọ́ọ̀kì yẹn, ẹ jẹ́ n play video yìí fún àwọn. Let me play this video for you so that you can hear it by yourself that Iyabo said Naira Marley, not Sam Larry. Naira Marley put DRUD into her daughters, even her children, àtọkùnrin àtobìnrin àwọn méjèèjì ló ń fi sínú oúnjẹ, ó ń fi ganja sínú oúnjẹ. Listen by yourself. Listen by yourself. Let me loud this phone. Is it that same Sam Larry? Mo ní Sam Larry Naira Marley tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀. Àbí tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀. Even my children go to his house. That I was thinking he's a sensible person. Is it that same Sam Larry? Mo ní Sam Larry Naira Marley tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀. Àbí tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀. Even my children go to his house. That I was thinking he's a sensible person. That will be giving them. Ṣé kì í ṣe Naira Marley tí mò máa ń rán àwọn èèyàn, tí mò ń rán àwọn ọmọ? Ẹ mọ̀ pé ìyá àdúgbò nu Queen Mother ni, tí mò máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀. It sent people there. It sent boys and girls to Naira Marley's house. Even her own daughter also went there. Now let's máa rán àwọn ọmọ lọ síbẹ̀. Àbí tí mo máa rán àwọn ọmọ lọ síbẹ̀. Even my children go to his house. My children, that means both of them, àti Priscilla àti ẹ̀gbẹ́. 2 children, he has 2, he has boy and girl. My children. Tó bá jẹ́ pé ó fẹ́ sọ pé ẹyọ̀kan, ó yẹ kó ní my daughter. Ẹyọ̀kan ló máa pín. But my children, àwọn ọmọ mi, àwọn ọmọ mi, my children. That means both of them ni wọ́n lọ lé Naira Marley. Now, òun ló sọ, not me. That will be giving them to take. Be putting it in their food and in their drinks. Is it that kind of person you want me to support? I need to that phone. Àṣẹ. Kò ní ra gbá fún Sam Larry àti Naira Marley. Thank you, Yami. I think you heard it by yourself. That said, Naira Marley put something into her own daughter and son's food and give them DRG to take where? Canada? Canada, London, Turkey, àwọn ìlú kékèké àti inú ìgboro ayé, South Africa, gbogbo rẹ̀. To take to where? Now, no wonder. Mo rí náà pé báwo ni àwọn ọmọ tó kéré bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ń bully ọmọ ẹ̀ lórí social media, mo máa ń wo ẹ̀mọ̀, ó máa ń ṣe mí bákan pé why tá máa mo wá rí ìmúra àwọn ọmọ yẹn pé
báwo làwọn ọmọ ṣe múra báyìí because tán mẹ́mọ̀ tán bá ti fi nǹkan olóró náà sínú oúnjẹ fáwọn ọmọ ọlọ́mọ kò sí ọmọ yẹn ò lè balance because wọ́n ti ń ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ àwọn ọmọ ti ń dress nakedly lọ́mọ ó ti ń dress nakedly lọ́mọ obìnrin ètò ọjọ́ ọkùnrin náà ti ń lutí wọ́n ti ń ṣe boys which is n tó wù ya wọn ni but n tó dùn tó pay the what pay me torí ẹni kí ni Ìyábọ̀ Òjó ṣe fún mi ẹ bí mi question kí ni Ìyábọ̀ Òjó ṣe fún mi torí ẹni Lizzy ló pay mi èmi àti Lizzy ò kì í sọ lọ́rọ̀ èmi ò bá yín ṣe fracas ọ̀rọ̀ Mohbad ò kì í ṣe fracas mo bẹ̀ yín ní ìjẹta báyìí ni pé ẹ má fọ̀rọ̀ Mohbad ṣe fracas the only third person tí mo rí pé tó ṣe fracas lórí social media tó máa ń sábà jà but tí ò gàbáyà sí ni Sister Bukky Jesse mo ti fún jẹ́rí yes but kò wà báyàsì nínú kéèsì mo wò pé yẹ kó support àwọn tí wọ́n jọ ń jà ni but woman yìí ò support ó sọ reality kò dúró lẹ́yìn ẹnìkan ó sọ̀rọ̀ but because mo wò pé ó yẹ kó náà support but woman yìí ò support because tẹ́ bá ń jà ẹ sọ òótọ́ ẹ̀mí lélẹ́yìí tẹ́ bá wá jẹ̀jà yín tán ẹ padà sórí fracas yín but tó bá ti dé lélẹ́yìí ẹ sọ òtítọ́ ọ̀rọ̀ that is what we want bọ̀kẹ́tì torí wípé n tó ń ba yí ẹ̀yin èèyàn jẹ́ ṣe sọ fún yín torí pé bóyá ẹ̀yin àti Lizzy ń jà Lizzy àti ẹ̀ ní issue now wọ́n ní issue now because of pé wọ́n ní issue yẹn ìwọ wá lọ support Ìyábọ̀ òfin Lizzy ilẹ̀ bóyá Lizzy support side pé òun fẹ́ mọ kú tó pa Mohbad but Ìyábọ̀ sọ pé loyalty ló ń jà fún kò ní ìdí ikú tó pa Mohbad so anybody tó bá wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Wùmí ẹni Lizzy ń pè èló ni Lizzy fẹ́ sọ fún are you okay ẹjọ́ èló ni Lizzy fẹ́ fún èmi tẹ́ ní ọmọ ológo don't you know ó mọ orúkọ tó ń pè mí ni ó dẹ̀ pé ẹ̀yin people yẹ rò pọ́rọ̀ Mohbad mo fi trendy sọ̀rọ̀ Mohbad lẹ rò pé mo fi sọ̀rọ̀ ni since 2020 and I never tired for fire mi ò tired tipẹ́ kí ló dé tẹ́ ń pariwo wọ́n pay mi Lizzy pay me for what ṣé ọ̀rọ̀ Mohbad fracas lẹ pé ni ọ̀rọ̀ Mohbad ò kì í ṣe fracas mo bẹ̀ yín mo lọ́rọ̀ ẹ má fọ̀rọ̀ Mohbad ṣe fracas and I can never support fracas mo ti ṣe fracas sẹ́yìn gbogbo 2020 ẹ títí di August 2020 mo stop fracas ọwọ́ á ní kí n fi ẹ̀mí ọmọ ọlọ́mọ ṣe fracas ẹ gbádùn báyìí kí n gbẹ̀dá Lizzy koríko yé mi ní o ohun tí Ìyábọ̀ ṣe tó múnú bí mi dẹ̀ ń sọ fún ẹ kí n sọ fún ọ maybe you don't know I will tell you the truth the what pay me pass ni pé tí mo fún Ìyábọ̀ jẹ́ mo sì máa fún gẹ torí tó bá jẹ́ pé abiyamọ ni Ìyábọ̀ ò ní fi ọmọ rẹ̀ lẹ̀ láti jọ́ yìí torí tẹ́ ẹ bá gbọ́ statement tó sọ ó ní ọmọ òun náà ń lọ bẹ̀ Naira Marley fún ọmọ ẹ̀ ní nǹkan jẹ Ìyábọ̀ dẹ̀ dákẹ́ ẹ gbà mí ó dẹ̀ dákẹ́ pa sábìyàmọ níwọ̀ ẹ sá tó bá yẹ pé nǹkan tó máa balẹ̀ ayé àwọn mo bẹ̀rẹ̀ pé kí ní ìbalẹ̀ ayé àwọn ènìyàn jẹ́ mo dẹ̀ mọ̀ pé kí iná bí aṣọ ni tó ń jó ẹ kí ní yẹn affect àwọn ọmọ yẹn and I'm very sure pé nǹkan kan yẹn ohun tó fún wọn yẹn ó affect àwọn ọmọ yẹn gidi but ó ní option nǹkan yìí affect àwọn ọmọ yẹn but tó wá yẹ kó o dákẹ́ àṣàbíyamọ tó dùn mí jù nìyẹn ó wá ló jáde ó ń jà nígbọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ó pariwo báyìí ni Mohbad tí wàá bọ̀ ní UK ó narrate gbogbo ohun tó ṣẹlẹ̀ sí gbèsè ayé ẹ̀ fún yín ó sọ fún wọn ó sọ fún ọkọ ẹ̀ ó wá lè lu opportunity yẹn gbà náà tọmọ yìí ò tí ì kú kó ẹ wá mú Mohbad o bóyá ẹ máa send ẹ lọ sílé yín ní United States of America àbẹ ẹ máa wábì kan fún ní UK bóyá ẹ máa ní kí manager rẹ máa lọ dé in case manager náà lè gbà bọ̀dẹ̀ ẹ̀yin máa wá gbé kúrò títẹ̀ ẹni kí manager máa lọ òun títí àdúró láti lè secure tó lọ́mọ yẹn tó ń sọ fún pé òun ò fẹ́ lọ tẹ́ ẹ bá gbọ́ nínú ọ̀rọ̀ tí Paul Okoye sọ ó ní Mohbad lòun ò tí ì fẹ́ lọ sílé kó jẹ́ kó n kọ́kọ́ parí tó yẹn because ọmọ yẹn ò fẹ́ lọ ní ìbẹ̀rù wà lára rẹ̀ Ṣèyí dẹ̀ ti rí gbogbo àṣírí wípé ó dẹ̀bi pé bọ̀bọ́ yóò fẹ́ lọ tó bá fi lè jápa wọ́n ti wá plan ìdè tó ló tún fẹ́ lọ sí Amẹ́ríkà náà wọ́n fẹ́ gbé lọ sí Amẹ́ríkà gbogbo àwọn plan tí wọ́n ti yàn á lẹ̀dẹ̀ ní Ṣèyí gangan ọ̀daràn tó yẹ kí ọlọ́pàá Nàìjíríà I don't know what the police are doing wọ́n yẹ kán ti kò possible PA
àti manager méjèèjì yẹn ló yẹ kán kọ́ arrest ṣé nígbà tẹ́ bá gbé nọ́ọ̀sì tẹ́ gbé ẹni tó pe nọ́ọ̀sì tẹ́ wá gbé ìyàwó ẹ gbé manager àti PA tẹ́ bá tẹ̀ wálé kọ́kọ́ fi ìyàwó lẹ̀ fún bóyá bí àwọn ìbéèrè kan manager àti PA ó gbọ́dọ̀ wánú gbága ibo ni wọ́n ranjú lẹ̀ sí tí nǹkan fi ṣẹlẹ̀ sí ẹni tí wọ́n manage àtẹni tó ń PA tó fi di pé PA ó lọ ra pósí ìbànújẹ́ dàrósà ó lọ ra pósí ọ̀fọ̀ ó mú ọrùn ẹni tó jọ̀gá fún ó kan lọ́rùn sínú pósí PA ló kàn ọrùn Mohbad o Mohbad PA bought the casket and is the brother for her mother is a younger brother to Mohbad's mother àbúrò ya Mohbad ni ó ní PA last born ya wọn ni wọ́n pè ó wá lè tán mọ́ Wùmí o no but àbúrò ya Mohbad ni last born ya wọn ni bá a ṣe gbọ́ bàbá ló sọ yìí pé àbúrò ya wọn ni pé òun gan ló fẹ́ sọ pé kó máa ṣe manager rẹ̀ tẹ́lẹ̀ but ya Mohbad gangan ló ní rárá o òun ò fẹ́ wàhálà o mo jẹ́ kó ṣe manager rẹ̀ o irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó bá dàrósà jẹ́ fún òun fún Mohbad pé kó má ṣe manager fún wọn gan ni pé kó má ṣe manager ni ìyẹn dàrósà gbogbo ní wákẹ́yìn bàbá tó ń wá rere fún yín kódà débi eléyìí tó pera ẹ̀ lẹ́lẹ́nu tí gbogbo ẹ̀yẹ tó ṣètò ti pòlò tó pera ẹ̀ níyànyàn tó padà lọ sórí pósí bàbá yìí ò sọ̀rọ̀ wọn ní àìdá kò sọ̀rọ̀ wọn láìdá nígbà tí mo sọ pé dàrósà náà lọ yànyàn lọ sórí bẹ̀rẹ̀ grand kí ló lọ sí ó lọ́ọ̀rẹ́ ni wọ́n kò mọ̀ pé set up ni ṣé bóun ló wá ń gbéga Wùmí lẹ́ni tó ń fò ránṣẹ́ sí bàbá Mohbad ìyẹn yànyàn ó bú bàbá lẹ́ni tó ń sọ̀rọ̀ sí bàbá yóò dẹ̀ sọ̀rọ̀ ìbànújẹ́ alẹ́ kò sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda ó lóòrẹ́ ni wọ́n ti pẹ́ ohun tí bàbá yẹn sọ nìyẹn kò sọ̀rọ̀ rẹ̀ láìda ìyá Mohbad kan yìí náà òun ló rojọ́ alọ́ba fún ìyá Wùmí ló rojọ́ bàbá yẹn fún àwọn fámìlì Wùmí òun ló rò fún Cute Abiola tí Cute Abiola fi lọ rẹ̀ post sórí social media lórí page lórí Instagram pé ìyá Mohbad so a lot of ọ̀rọ̀ tí ò fi lè gbé pẹ̀lú bàbá Mohbad ayédè ń bè lọ́wọ́ bàbá Mohbad ó lóun ò ní sọ gbọ̀gbà tí má nìyẹn rí gbogbo nǹkan yìí ló jẹ́ kó sọ̀rọ̀ pé family matter ó ní tí kì bá sọ̀rọ̀ bí mọ́tò ń ló jẹ́ kó sọ̀rọ̀ wípé ìyá Mohbad ló jẹ́ kí mọ́tò yẹn jáde nígbà táwọn jọ ń fúnra wọn jẹ you know tán tàka súfè kò sọ̀rọ̀ rẹ̀ kódà kò sọ ohun tó fi gà kò sọ nǹkan kan but ìyá Mohbad ti ba ayé máàlì yìí jẹ́ òun ló ní ní máàlì yìí ní ìta gbangba ló finish ẹ̀ ní woman tẹ́ ń wò yẹn tí wọ́n ti lóun bọ̀ wá defend ara ẹ̀ ń ta we are waiting for you now gbogbo yín lè fẹ́ tí yín gbọ́ nǹkan tí Ìyábọ̀ sọ ìdí tó fi dùn mí nìyẹn pé woman yìí ló ń jà fún Mohbad kó tiẹ̀ wá fi Mohbad pamọ́ kí wọ́n máa rẹ́sì òun láti ibi tí wọ́n wà wá wípé ẹ tó fẹ́ bá yí ọmọ lọ́mọ jẹ́ gbogbo èyí tó pariwo síta ẹ̀ kò sẹ́ni tó máa gbọ́ pé ayé fẹ́ ṣèjàmbá fún ọmọ ẹ̀ wọ́n fẹ́ ṣèjàmbá fún ọmọ ẹ̀ ayé ò wá ní sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ kọ́ ló gbà kan rí ṣé ọmọ tó gbé lọ́dọ̀ bàbá Ìjẹ̀ṣà sọ́mọ tiẹ̀ ni kámọ̀ wá ní ti tiẹ̀ lọ wá ní pariwo owó àfiṣe sónú ẹ̀ kú owó àfiṣe sónú ẹ̀ kú ó dẹ̀ ń ba yí ọmọ ọlọ́mọ jẹ́ ó dẹ̀ ló nífẹ̀ẹ́ àwọn ọmọ Ìyábọ̀ ń tó dùn mí fún ẹ nìyẹn kò sí nǹkan mi ò èmi àti òníwàlá o now àwọn nǹkan wá sọ fún mi pé irọ́ ni mo pa wípé Ìyábọ̀ ò sọ bẹ́ẹ̀ wípé bóyá kò mọ̀ wípé ó ẹsẹ̀ mọ̀ níjọ́ tó ń sọ̀rọ̀ ní gẹ́n fún ẹ ní fídíò níjọ́ tí Ìyábọ̀ Òjó jáde níjọ́ tí Ìyábọ̀ Òjó jáde sí orí social media now níjọ́ tí Ìyábọ̀ Òjó jáde jẹ́ kí n sáré fún wa ní bọ̀ níjọ́ tí Ìyábọ̀ jáde sí orí social jẹ́ kí n wo bí níjọ́ tó jáde lórí social media tí ẹ bá rántí ẹ bá mi gbọ́wọ́lé lọ́fọ̀ ádá fún yín ni mo fẹ́ sọ fún yín pé Ìyábọ̀ fúnra rẹ̀ ó ti sọ tẹ́lẹ̀ bọ̀tẹ̀ yìí èèyàn sọ pé kò mọ̀ pé kò tí ì mọ̀ rárá wípé ẹsẹ̀ mọ̀ ni ẹ jẹ́ kí n fi evidence wọ̀nyí pé but kò yé mi níjọ́ tó sọ̀rọ̀ yẹn pé níjọ́ tó ń bú níjọ́ tó kọ́ jáde ẹ má bẹ̀rẹ̀ pé àwọn aláwọ̀kọ́ push ọ̀rọ̀ lórí social media kí Ìyábọ̀ tó wá support wa ìgbà tó support wa tó dẹ̀ sọ we love that pé
nínú àwọn actress yẹn ìwọ tiẹ̀ jáde ó tiẹ̀ sọ̀rọ̀ we love it and I dey like nǹkan tó ṣe with me I love her kódà nígbà tọ́rọ̀ ní taxi ṣe taxi I fight for him pé kí ló ṣe Sanwó-Olú kí ló ṣẹlẹ̀ mo bá Sanwó-Olú jà nítorí tiẹ̀ because I just like people because èmi ò mọ̀ pé ó ń ṣe because of nǹkan kan èmi ń dá tèmi lórí kí ìlú lè dà but ó ń gbèjà boyfriend rẹ̀ anyhow that one is none of my business anyway ẹ jẹ́ ká play video yìí ẹ jẹ́ kí n play video ibi tí Ìyábọ̀ Òjó ìyá Priscilla tó ti sọ̀rọ̀ ń jọ́nà pé tí mo fẹ́ fi sọ fún yín pé Ìyábọ̀ ó ti mọ tó sọ yìí kó tó di wípé Mohbad kó tó di pé ó jáde fún ìmọ́lẹ̀ jẹ́ kí n máa pè ní ìmọ́lẹ̀ mo máa ń pè ní mobile nítorí because mo mọ̀ fẹ́ máa pe báàdì yẹn mọ́ra mi mobile yẹn fóònù now ṣe rí mobile níjọ́ tó kọ́kọ́ jáde fún mobile ìyẹn Ìyábọ̀ tẹ́ ẹ bá rántí ọjọ́ náà mò ń bọ̀ ẹ jẹ́ kí n mú fídíò yẹn wá. Life be full of samunari ingredient portable don't be so bad in case you want to send it tomorrow in case you want to japa like Mali Alimi ọkàn gbogbo yóò ní balẹ̀. So what did you do? ẹ jẹ́ kí n wo ibi tó wà 9:20 okay ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí mo fẹ́ kí ẹ̀yin tí ẹjọ́ lọ́gbọ̀n àti olóye mo fẹ́ kẹ́ bá mi tẹ́tí yín sílẹ̀ tó rán ní mo parọ́ mọ́ Ìyábọ̀ Òjó pàǹdẹ́ wọ́n ní Ìyábọ̀ Òjó ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní Ìyábọ̀ Òjó ò tí ì mọ nǹkan tó ṣẹlẹ̀ wípé ṣe ni à ń parọ́ mọ́ Ìyábọ̀ Òjó and then nǹkan ìjọ tó ń sọ̀rọ̀ yẹn gangan ó ní Ìyábọ̀ tó mọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pé kò mọ̀ tẹ́lẹ̀. Now I want to show you the evidence. Please help me to press love and like. Ẹ bá ń gbọ́ wọlé love àti like yẹn. But leave them ma. There is a problem with that. Leave them ma. I can't leave them. If you don't want to listen to it, maybe you can go to sleep. Thank you. Now ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí. That's the only case I have with you. Normally. That for me, that's the only one I have with you. The other ones that they are talking about is the government that has that one with you. Me, my own case with you. Because my lawyer is there to write you. Yes, my foundation will write you. I want to know his money. You hear that? Ó ti gbọ́ bẹ̀ yẹn, but ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn kò yé mi níjọ́ náà. Pé kí ló dé tí foundation yẹn fẹ́ write mo náírà. Ó ní gbogbo tọ̀rọ̀ Mohbad yẹn ó lò lòyìn tó ń jà lọ́wọ́ ńlẹ̀lẹ̀. Tí kéèsì Mohbad yìí ó lò ń jà lọ́wọ́ báyìí. Ó wá ní eléyìí tí ó jẹ́ ti kinní pé ọ̀rọ̀ bóyá títí ọ̀rọ̀ ó ní kéèsì gọ́ọ̀mẹ̀ntì yẹn bọ̀ tóun àti ẹ̀ ní nǹkan lórí tóun fúnra òun foundation ó máa ráìtì ẹ̀ foundation ó máa ráìtì Naira Marley fún tóun gangan so ìyẹn mì pé Ìyábọ̀ ti mọ nǹkan kó tó jáde fún Mohbad nǹkan kan ti ń wà nú ẹ̀ tẹ́lẹ̀ kó tó jáde fún ìmọ́lẹ̀ fún mọ́ ó ti ní nǹkan nú tẹ́lẹ̀ ó ti mọ lórí okay ó dẹ̀ tún sọ náà nínú fídíò yẹn pé òun máa ń sẹ́ndì ọlọ́ọ̀tẹ̀ ló nígbà àwọn ọmọ tó ń sẹ́ndì lọ sí ọ̀dọ̀ Naira Marley pé kó bá ń promote àṣọ olórin kó sign rẹ̀ pé Naira Marley ní rárá ọlọ́run ti ẹ̀sìn ó sọ tọmọ bọ̀ kò dárúkọ ọmọ rẹ̀ but later ló wá sọ later ni mo play fún yín yẹn bóyá kí n tuntun replay fún yín níbi tó ti sọ̀rọ̀ wípé ẹgbọ́n tó sọ mí báyìí ó ní mò ń bọ̀ let me play it for you. Here and there, doing this to him, that and this. What did you do? Where is his music? Where is his money? Where is his royalty? I heard you have. I pray they are lying to me, because they are coming for you. That's the only case I have with you, normally. That for me, that's the only one I have with you. The other ones. Lórí kéèsì loyalty yẹn, only that is the only case. Ìyẹn mi pé loyalty nìkan. Kò sí tó kàn Ìyábọ̀ Òjó pẹ̀lú pé ta ló pa Mohbad. Pípa yẹn kò kàn wọ́n mọ́. Loyalty rẹ̀ tí Naira Marley hold, owó ẹ̀ tó hold yẹn ni Ìyábọ̀ ń jà fún. Wípé ẹ̀tọ́ rẹ̀ yẹn òun fẹ́ bá gbà jáde n tó ń jà nìyẹn. But bó ṣe ń jà yẹn a gbọ́dọ̀ mẹ́ni tó gba ẹ̀mí ọmọ yẹn máa. Sister mi, ìyá mi, we want to know who buy more. We want to know not only loyalty nìkan. Not because ọmọ tó ṣiṣẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ kó jọ̀rọ̀ rẹ̀ ọmọ tó ṣe wàhálà wọn jò jẹ sí ọwọ́ ẹ̀ ọmọ tó sunkún tó jìyà tán náà kiri tán gún ní kan tán sa ní kan tán lù tán fọ lórí tó dùn depressed wọn jẹ́ kó rí èrè sí jẹ
ọ̀tọ̀ lẹ́ni tó loyalty tẹ́ ń jà fún ìyàwó ní òòlò ọkùnrin mi tó bá ń gbéná máa jọ máa gbádùn rẹ̀ má gbàgbé pé mú mi máa lọ́kọ mi mo fún láàrin ọdún kó máa lọ́kọ mi ìyá ẹ̀ tó ń gbé ọlọ́pàá tipẹ́tipẹ́ rìtáyà ọlọ́pàá tí ò lè follow Mohbad lọ sí police station just think it into yourself think it just think it he say Mohbad's wife her mother is a retired police why can't she follow Mohbad to police station because when they we invite him after the petition she's supposed to follow her. She's supposed to follow them. Gbogbo wọn gbọ́dọ̀ lọ síbẹ̀. Bàbá ọmọ ló lọ sí àgọ́ ọlọ́pàá ìyá Wùmí wà nílé o. Bàbá Mohbad àti ìyá ẹ̀ ni wọ́n lọ ságọ́ ọlọ́pàá o. Tí gbogbo lọ pàrọ̀ police station o. Tí wọ́n lọ bẹ̀bẹ̀ kiri o. Ìyá Wùmí gbádùn lé ló ń fẹ́ lá o. Wọ́n wá ń sọ fídíò bí tí Mohbad. Ẹ̀yin lè wo bí Mohbad ṣe rí nínú fídíò tó bá ìyá rẹ̀ tẹ́tẹ́ gbé síta. Àti fọ́tò tí àbúrò ẹ̀gbẹ́gbẹ́ tí kẹ̀rí mọ́ gbé síta níbi pé ìyá wọn lọ sí Amẹ́ríkà ẹ̀ṣẹ́ bí èèyàn ṣe ń lùkù ní Mohbad ṣe lùkù yẹn ẹ wo bó ṣe gbẹ ẹ wo bó ṣe rù ẹ wo bó ṣe rí bó ṣe dọ̀tí bó ṣe rí ṣíọ̀ṣíọ̀ ẹ wo ìyá bó ṣe ń dán lẹ́gbẹ̀ẹ́ ẹ wo Mohbad bí skin rẹ̀ ṣe sá tojútojú níjọ́ tí yẹn lọ sí Amẹ́ríkà nìyẹn tó lọ sí Amẹ́ríkà ẹ wá sọ pé ń sọ lọ́ọ̀fù náà wá ń gbórí lé lẹ́yìn aṣẹ́wó olóso òbò olè ó ń gbórí lọ́kọ ọmọ rẹ léjìká a rí gbogbo fọ́tò yín bẹ́ẹ̀ ṣe ń gbórí lé lójìká ewu làbọ̀ máa gbórí lé lójìká ẹ̀ ń dì mọ́ra yín báyìí ṣé kìí ṣe pé mo ti ẹ̀rù gbà bẹ́ẹ̀ àbí Mohbad ti ń jẹsẹ̀ ìyá yìí. That they are talking about is the government that has that one with you. Me, my own case with you. Because my lawyer is there to write you. Yes, my foundation will write you. I want to know his money. Say, God, so somebody, you hear that? Only my own case with you, my lawyer and my foundation will write you. Me and you we know. That means àwọn méjèèjì mọ̀ kan ní issue. Mo Naira Marley àti Iyabo tó ní issue tí wọ́n jọ ń fà. But kò mọ bó ṣe fẹ́ jáde. Kò mọ bó ṣe fẹ́ bọ́ta kán mọ́ sọ lẹ́nu. Tàbí ẹ̀rù ń bà. But wọ́n wá lo ikú Mohbad wọ́n wá hijack. Wọ́n tẹ̀sí máa rí pé wọ́n hijack ẹ̀ nìyẹn. Pé revolution yẹn máa wá kíákíá because wọ́n fẹ́ kí revolution ṣẹlẹ̀ náà Nàìjíríà. Àwọn máa march lọ sí police station ni. Kì í ṣe torí Mohbad. I've told you from the beginning pé wọ́n ní mission. Ṣé rí reason nígbà tí Iyabo Ojo kọ́kọ́ jáde. My aim is pé truly ó ń jà. Gbogbo tí mo gbọ́ point yẹn mo sún kí ìjọ náà but kò yé mi. Until tó wẹ́sẹ̀ wá Ọlọ́run ló jẹ́ kí Iyabo sọ̀rọ̀ yẹn jáde pé Naira Marley ṣe kò sẹ́ni tó máa gbọ́rú ẹ̀ náà tara ò ní ta but ó ti late. Kì í ṣègbà tá ń jà fún Mohbad tá mọ orúkú tó pa. Tẹ́ ẹ bá fẹ́ mọ orúkú tó pa mọ́ kì í ṣe pé àwọn kan gbẹ̀mí Mohbad torí pé wọ́n fẹ́ bá Naira Marley jà. Ibẹ̀ yẹn ni mẹ́sẹ̀sì mi tún ti wá ń tún ṣiṣẹ́ látàná bí jẹ̀ta ni pé ó dàbí pé àwọn kan náà gbẹ̀mí mọ́ torí pé wọ́n fẹ́ ṣèdájọ́ Naira Marley. Tẹ́ pé mo ti sọ fún yín láti ilẹ̀ wá wípé Naira Marley tẹ́ ẹ̀ sọ yẹn mi ìlọ́wọ́ Naira Marley is event planner kò dẹ̀ lè lọ scot-free tó rẹ́ni tẹ́ ló búlì Naira Marley búlì ó dẹ̀ hold loyalty ó ti wà police station ó ti lé lóṣù kan ní police station àti Sam Larry pẹ̀lú ó kẹta wá ló gbẹ̀mí rẹ̀ torí Naira Marley ò wọlé Sam Larry ò wọlé báwo lè ṣe wọ́n sọ pé dèdèdèdè Naira Marley Sam Larry àwọn tẹ́ ẹ fẹ́ kàn hold wọn ti hold wọn ilé ẹjọ́ ló kù tẹ́ máa monitor ilé ẹjọ́ bọ̀tà lẹ́ni tó gbẹ mo wá rí kúrẹ́ pé àwọn kan gbẹ̀mí Mohbad torí pé wọ́n fẹ́ fi wá ìdájọ́ kan wọ́n fẹ́ fi ṣe ìdájọ́ ẹ ti rí kẹ́sì yẹn ìwọ tó bá ní sense sí orí ẹ̀ sílẹ̀ wàá rí bí orí yẹn ṣe lọ wọ́n ṣèdájọ́ Mohbad àwọn kan fẹ́ gba ẹ̀san àwọn kan fẹ́ deal pẹ̀lú Naira Marley wọ́n wá wò pé táwa àwọn lè lò as a scapegoat wọ́n fẹ́ deal pẹ̀lú Tinubu as well tára àwọn lè lò as a scapegoat wọ́n wá mú ọmọ tán jọ ní issue ọmọ èdè ti tú àṣírí fún many people ó ti so a lot of àṣírí fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ mọ́ gbẹ̀ntàn yìí ọ̀dájú láyé sẹ́rí ilé ayé tẹ̀ ń wò yẹn ọ̀dájú láyé o ẹ̀yin lè rò pé ayé bẹ́ẹ̀ ṣe ń wò yẹn àwọn kan máa ń tẹ ògo ológo gòkè àwọn kan máa ń pààyàn sí fọ́ọ̀n wọ́n kàn pa ọmọ yẹn fún fọ́ọ̀n ni wọ́n pa fún fọ́ọ̀n ló bá ń gbọ́ ẹgbàá pa ìyá ẹ̀ ń ṣàmúgbó ẹ̀pà ń tán ṣe nìyẹn wọ́n pa mọ́ fún fọ́ọ̀n but ó lówó lé nínú ará àta ọ̀wá ará anú ilé bí àwọn mọ́níjà bí
PA kan lọ mú Wùmí as well ó ní ẹjọ́ láti jẹ àwọn boys tó wà nínú ilé Mohbad jọ náà wọ́n ní ẹjọ́ láti jẹ kódà lifestyle tó lòun ò síbẹ̀ pé òun lọ ní ọkọ̀ọ̀la tó máa kó wọn gbọdọ̀ arrest ẹ̀ torí tó bá jẹ́ pé lóòtítọ́ bí wọ́n ṣe ní àgbàrá ẹ̀jẹ̀ pọ̀ nínú ilé Mohbad yẹn kò yẹ kó kúrò ńbẹ̀ kó kúrò nínú ilé yẹn definitely kò wà kẹ́rì ìyẹn mi pé kò sí ẹ̀jẹ̀ lára Mohbad nígbà tó ń lọ ẹ̀jẹ̀ kò tí ì sí nǹkan tó jọ mẹ́jẹ̀ lára ẹ̀ tàbí kó mọ̀ tó bẹ̀ yẹn báwọn ṣe ròyìn ẹ̀ báwo lèyàn ṣe máa rí pé àgbàrá ẹ̀jẹ̀ wà ní ọwọ́ èèyàn pẹ̀lú aṣọ tí bàbá Mohbad sọ bàbá yẹn ní bedsheet white bedsheet ni Mohbad fi ń sùn wọ́n ní nígbà tí ọmọ yẹn ṣe gbàrà wọ́n lórí inú yàrá yẹn làwọn kọ́kọ́ sáré lọ pé àbí ọ̀tọ̀ lẹ́ni tán tẹ́lẹ̀ lẹ́ni bóyá fíìmù náà ń ṣe lẹ́lẹ̀ jẹ́ kó ń lọ nu yàrá bóyá nu yàrá yẹn lọ́mọ wa òun wọ nu yàrá yẹn báyìí òun rí àgbàrá ẹ̀jẹ̀ nínú péèlì tí ẹ̀jẹ̀ kúnnú nínú aṣọ bedsheet white tí ẹ̀jẹ̀ ti mú tí wọ́n sókè ẹ̀ síbẹ̀ pé kì í ṣe pé ẹ̀jẹ̀ kékeré o kì í ṣe pé bóyá ẹ̀jẹ̀ tó kàn stable no ó kó ẹ mọ̀ pé téèyàn bá sókè ó mú lọ́wọ́ pé gbogbo ẹ ti pupa bí ìgbà tó bá dẹ ẹ̀jẹ̀ sínú bọ́kẹ́tì ni white yẹn ohun kan ti ń di red lọ́pọ̀ wọn á wò pé irú ẹ̀jẹ̀ wo lélẹ̀ ń tó bá ìkanra dénú òun dé gbé ọmọ lọ sílé ìwòsàn wọ́n rí jẹ́ ẹ̀tẹ̀ pó ti kú òun gba àgọ́ ọlọ́pàá lọ 3 hours làwọn lò police station àti Wùmí gbogbo làwọn jọ wà ń bẹ̀ wọ́n fóun ní police report àwọn gbé lọ sí mọ́ṣúárì wọ́n rí gẹ́ẹ̀tì ẹ̀ ń bẹ̀ wọ́n gbà inú mọ́tò làwọn wà ní ambulance kan sí kan ó ní sóun ló mọ bọ́ ṣe ń pa ambulance ni àwọn náà pa ambulance lórí fóònù òun kọ́ ló ń pè é mo wá rí i pé wọ́n fẹ́ mú gbogbo kéèsì yẹn ẹ tún fẹ́ dà lérí poor man yẹn lórí ẹ̀dẹ̀ ń pè ní poor man ẹ̀yin ń pe Wùmí ní poor bọ̀tẹ̀ ń pe bàbá Mohbad náà ní bẹ́ẹ̀ sọ pé poor lòun ẹ wá ń da ẹ̀sùn tí ò mọwọ́ mẹsẹ̀ lé lórí ẹ pa ọmọ ẹ tún fẹ́ pa bàbá ẹ̀ torí èmi mọ̀ bóyá ìyá Mohbad ti ní bàbá mi fún Mohbad tó bá lè jẹ́ pé torí ìrí tí mo rí ìgbésí ayé tí ìyá Mohbad ń gbé àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àbí Mohbad ti sọ fún ìyá ẹ̀ pé bàbá ẹ̀ kọ́ òun kọ́ ló pé bàbá ẹ̀ kọ́ ló bí ni torí mi kú ẹ̀sán mo ní ẹ̀dá pẹ̀ mọ́ bínú o ṣé ilẹ̀ bí Mohbad ṣá torí tó bá jẹ́ ilẹ̀ bí Mohbad báwo lèyàn ṣe máa treat tó báyìí tí ìyá Mohbad dẹ̀ ṣe interview tí ò lè sọ nínú interview pé a mọ̀ nípa rẹ̀ kó tiẹ̀ sọ̀rọ̀ lọ sọ́nà ọ̀bẹ̀ pé ìgbà tí wọ́n gbá ní mọ́ṣúárì ìgbà tí wọ́n gbá ní police station òun náà lọ sí Wùmí náà sọ ó dẹ̀ chat pẹ̀lú jeanslover ó chat pẹ̀lú ó tún post orí status ẹ̀ kò sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn jọ wà ń bẹ̀ ni ayé dẹ̀ ń blame máàlù yìí tún wá dákẹ́ ẹ̀ tún wá kẹ̀rìmọ́ tún wá provoke tún wá bọ́ta ẹ̀yin lè jẹ́ kí pásítọ̀ ọlọ́ba yọwọ́ sí yín o bàbá Mohbad bóyá ó tẹ̀ ti wá ọmọ mi fún torí pàtẹ́ lẹ́ ń ṣe introduction náà ìyá Mohbad ti plan gbogbo tí ó ṣe ó ti plan ẹ ti ń gbá sọ kiri tí máàlì yóò mọ̀ ọmọ kan sọ fún bàbá ẹ̀ ní pé ẹ mọ́ rẹ̀ yín kan dání introduction lásán la fẹ́ lọ sí àṣìyàwó lẹ́nìí bàbá yẹn débẹ̀ ló di pé ẹ ṣe engagement wọ́n ní 700,000 naira ní ìyá Mohbad gbà lásán fún èso tó lọ rà bọ́n wá wò pé ṣé bí introduction là ń ṣe kí ló fa gbogbo iná rẹpẹtẹ gbogbo ṣé bí introduction tó bá yẹ pé bẹ́ẹ̀ bá ti jẹ́ kó náà káwọn èèyàn dání ṣé bọ́ọ̀ ló ń bí ọmọ kí ló dé tó jẹ́ pé ìgbà tó bò ó mú èèyàn kan àtọ̀rẹ́ ìtìjú gan ló tún jẹ́ fún un pé òun débẹ̀ tán torí ìmúra táwọn múra àwọn ìmúra introduction lásán ni bóyá bí mọ̀ bí èèyàn bíi 2 3 4 ni àwọn òmò ọ̀rọ̀ ti pọ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ fún bàbá ọmọ ṣé ẹ̀ẹ́dẹ̀ ṣúọ̀ pé bàbá yẹn ló bí ọmọ ẹ̀tẹ̀yà Mohbad nú torí ìyá ọmọ ló máa mọ ibi tó ti gbé ọmọ wá torí mi ò mọ rísì tó fi di pé bàbá tó bí ọmọ ò mọ̀ gbà tán fẹ́ ṣe engagement introduction lẹ pè fún bàbá ẹ̀ náwó bó ṣe wọ́dẹ̀ complain because ó mọ̀ káwọn jẹ ìyà bàbá tó bá wà responsible òbí tó bá dáa òbí tó bá responsible á sọ fún ọmọ rẹ̀ tó bá ń jí sówó á jẹ́ kó mọ̀ pé bípo properties ni kó máa dè mọ́lẹ̀ má náwó nínàkúnà torí ìgbà ní nǹkan àwọn ìgbà ní gbogbo nǹkan láyé owó tó bá ń rí sí tẹ́ fi ń ná falafala máa fi de properties mọ́lẹ̀ mi ò bá lọ bí ó jọ ẹ̀bi lórí tó bá complain lórí properties bí wọ́n ṣe ń náwó nínàkúnà òbí gidi ló lè ṣe bẹ́ẹ̀ pé ẹ má náwó nínàkúnà ẹ fowó ẹ máa dé owó tẹ́ fi rà kúrà ẹ ẹ máa fi ra nǹkan ẹ fi ra lẹ̀ ẹ máa kọ́lé ẹ fi máa ṣe bísínẹ́sì ṣùgbọ́n bá ṣe ń sọ yẹn
òdì ló ń bọ́ sí torí àwọn fẹ́ ṣe show off débi pé wọ́n ní níjọ́ engagement introduction tá à ń sọ yìí wọ́n láwọn boys wá síbẹ̀ sáà àwọn ọmọ Ìkòròdú àwọn boys ọmọ ọ̀tá wọ́n ná débẹ̀ wọ́n ní wọ́n fẹ́ gbowó olè níwájú Ọlọ́run ọba onímájẹ̀mú ni mo fi ń sọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n ní àwọn boys fẹ́ gbowó olè wọ́n náà ti bẹ̀rẹ̀ sí ní sí àwọn fẹ́ gbowó kìíní kan jọ introduction nókè òkè elétù wọ́n ní Wùmí bọ́ra sí òwò ní pátá àti kọ́mú ló wà lára Wùmí pé ẹ̀yà wèrè ni ṣé ń ṣe eré ní àbọ̀ ayé yín fẹ́ bàjẹ́ bí ni mọ tẹ́ bẹ́ wọ̀n ní wọ́n ní Wùmí ya wèrè síbẹ̀ lọ́mọ jọ ya wèrè wọ́n ló jọwọ́ ni tó da gbogbo bẹ̀yẹn rú pé kò sí tó jọ owó kí lè fẹ́ gbà mọ àwọn tẹ́ ń bá wí ni owó kí lè fẹ́ gbà ń bí ọmọ onílẹ̀ lèmi lè wọ́n ní Wùmí dojú àgbọn wọ́n ló ń jà ní pátá wọ́n ló yán aṣọ dànù tó bú aṣọ sí gbó òun ni sí ọmọ tí ọmọ mi ò fẹ́rẹ̀ Ọlọ́run ojú gan tí ń pẹ̀lẹ́ àlejò tó ń mú dání pé ló bọ́ ọ̀rá ilẹ̀ ló ti bu pátá àti kọ́mú pé ní kíni kò sẹ́nìbọ̀dì tó máa gbowó ń bí wọ́n ló ti yán bàtà ó ti yán gèlè ó ti yán aṣọ dànù pé láyé níbo kò sí tó jọ́sẹ̀ owó wèrè wo lẹ́fẹ́ gbà ń bí wọ́n láwọn wò pé ijó tó ti kọ́kọ́ ń rò bọ̀ ni pé kí làwọn fẹ́ ṣe mo wá ní kí ni lísì tí wọn pé mo ò fúnra rẹ̀ lórí ọ̀rọ̀ ní introduction dé wọ́n ní tọ́mọ sọ ni pé dáàdì ẹsẹ̀ àmọ́ mọ́mì wọn kì í gbọ́ràn ni mọ́mì ló fà á o n tí mo ní mo fẹ́ ṣe nìyẹn bọ̀ tìgbà tán ní pé àwọn oúnjẹ àti nǹkan kan tán ti ṣe ti pọ̀ náà wá ti wá ráwọn èèyàn náà ṣe wá wò pé káwọn kúkú yí sí engagement tí wọn pé yẹ kí wọ́n bẹ bàbá yẹn lé lórí bọ̀tán tún fi ògbójú sí torí àárín obìnrin ni Mohbad wà ìyá ayé mẹ́ta àárín ayé mẹ́ta ni ìmọ́lẹ̀ wà láàárín ìyá rẹ̀ ó wà láàárín ìyá ìyàwó tó wà láàárín ìyàwó obìnrin mẹ́ta ayé mẹ́ta ń lójókòó tì àwọn náà wá ń kọ̀ǹtró ayé ẹ̀ ó yẹ kán apologize fún bàbá Mohbad ni torí ọ̀tọ̀ ní tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ ṣe ọ̀tọ̀ ní tẹ́ ẹ padà ṣe ìyẹn gan lè jẹ́ bànújẹ́ ọkàn fún yàn pé sóun kọ́ ló ń bí ni gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe nìyẹn tó ń jẹ́ bànújẹ́ torí ìyá Mohbad bẹnu òṣó ló ń bọ̀ ń ta ẹlẹ́ ń bọ̀ wá sọ̀rọ̀ family ẹ̀ náà ń bọ̀ wá sọ̀rọ̀ we are waiting for your family we are waiting for you to come out and talk come and defend yourself ó lọ́rọ̀ lẹ́nu toró kìí ṣàbíyàmọ́ torí àìmọye ìgbà tí Wùmí bá jáde lọ ìwọ ló máa ń gbọ́mọ fúnnu lé gbogbo sítórì yín láti gbọ́ bó bá ń lọ lára alẹ́ tó máa ń lọ tó bá wà ń bẹ̀ ọmọ ọwọ́ rẹ lọmọ máa ń wà ó máa jáde lọ ìyẹn dẹ̀ ti máa sùn títí ẹ̀ fọ́nfọ́nfọ́n tí yẹn bá dẹ̀ ti lè sùn títí ẹ̀ ìwọ máa jáde lọ this is not good. now ṣé ẹ ti wá rí kéèsì títí ìyá eléyìí nìyẹn ìrísí nìyẹn gangan tí mo fi ń bínú sí Ìyábọ̀ báwo lèèyàn ṣe máa bí ọmọ tó wá fi ọmọ ọlọ́mọ kan fẹ́ fi wá ìdájọ́ ọmọ tiẹ̀ ẹ̀ṣẹ̀ ni Ìyábọ̀ fẹ́ fi ẹ̀mí tí Mohbad fẹ́ fi wá ìdájọ́ tiwọn ẹ máa rí pé nígbà tí wọ́n ń ṣe rálì mi ò ever gbé torí mi ní bá yín gbérú ẹ̀ do you know the reason why lọ́wọ́ péjì mi gbogbo orú nǹkan bẹ́ẹ̀ tèmi máa ń bá yín replay rẹ̀ ni kí nìdí tí mi fi bá yín gbé tí ẹ ṣe fún Mohbad mo ti rọ́wọ́ politics bẹ́ẹ̀ because ọmọ kú níjọ́ wo kálẹ̀ tó bá yín sáré tẹ aṣọ káàkiri gbogbo Nàìjíríà láì ṣe politics gan ti máa ń plan ẹ̀ pa máa ṣe rally ìjọba ẹ̀ okay mo kú ní on the 12 on the 13 ni wọ́n sin ní 13 that is Thursday Wednesday ni wọ́n sin okay wọ́n sin gbà náà kò tí ì sẹ́ni kankan tó sọ̀rọ̀ àwa kan ń jà lọ lórí social media ni wípé rúkú wo ló pa Iyabo Ojo came out I think is on the 17 or 18 ó dẹ̀ pé after 4 to 5 days tí kéèsì yẹn ti ṣẹlẹ̀ ó dẹ̀ pé ọjọ́ karùn-ún it's like bí 5 days síra wọn ó ní Iyabo Ojo jáde tí ẹ bá rí mò ń bọ̀ ẹ jẹ́ kí n wo déètì yẹn mo fẹ́ wo déètì ọjọ́ tó jáde now on the 17 ìmọ́lẹ̀ kú ní on the 12 on the 13 ni wọ́n sin ní Wednesday Iyabo Ojo ẹ wá calculate ẹ̀ wọ́n sin ní 13 yẹn 13 14 15 16 17 ṣé à ń pé mo sọ fún pé after 5 to 6 days ó ní Iyabo Ojo tó jáde
after 5 to 6 days ni Iyabo Ojo tó jáde. I told you, but you guys don't want to know, don't want to listen to me because I'm not speaking English. I don't sabi English and I don't understand English. This platform is for Yoruba. It's not for English. Yes, I told you. Iyabo came on the 17th, on the 18th. 18, that is 18 September 18. Otiri, September 18. Iyabo Ojo jáde. Is it that 17? Bóyá mi wá post ní 18. I think 17 or 18. After 6 to 7 days. Ó ní Iyabo Ojo tó jáde sórí social media. Kò sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ṣé mú point yo. Kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ o. Now, ó wá jáde ní ọjọ́ náà. Ó pariwo láàrin 17 yẹn tó sọ̀rọ̀ yẹn. Wọ́n lọ wú Mohbad ní on the 20 bí 21 ni àbí ṣe bí 21 náà lọ wú ìmọ́lẹ̀. Wọ́n lọ exhume ẹ̀ ní 21. Òun sọ̀rọ̀ ní 17. Ó sọ̀rọ̀ ní 17 18 which kò tí ì lè sí plan bá àkọ́kọ́ fẹ́ wo nǹkan tó wà nílẹ̀. Okay. Candle night tí wọ́n ṣe láàrin ọjọ́ mélòó síra wọn náà ṣe candle night. Ìjọ́ tí wọ́n wú ìmọ́lẹ̀ ni wọ́n lọ ṣe candle night now. Ó gba àgbáyé dẹ̀ ti gbà. Okay, kò wá síbi tí wọ́n ti gbà nínú Nàìjíríà. Ondo ẹ wo bí èrò ṣe pọ̀ tó. Báwo ni wọ́n ṣe sáré rí aṣọ? Báwo làwọn tó wà lóòdó ṣe sáré rí aṣọ pápápá? Àti ẹ̀yìn tẹ̀yẹ̀ ṣẹ̀ṣẹ̀ sáré ṣe bánà aṣọ tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ní Èkìtì, ní Ọ̀ṣun, ní Ọ̀yọ́, ní state kọ̀ọ̀kan lọ́yọ́ ni o, kì í ṣe pé ibì kan state kọ̀ọ̀kan lọ́yọ́. Irú Ìbàdàn wọ́n ṣe ní Ìbàdàn, wọ́n ṣe ní Ògùn state, wọ́n ṣe ní Ọ̀yọ́ state, wọ́n ṣe l'Ondo, wọ́n ṣe l'Ákúrẹ́, wọ́n tún ṣe ní Òkìtì state, wọ́n ṣe ní Ògùn state, wọ́n tún wá ṣe ní Èkó tó pọ̀ rẹpẹtẹ. Wọ́n ṣe káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà ni. Kódà wọ́n ṣe nílẹ̀ Ìgbò lọ tó lọ káàkiri. Báwo ló ṣe sáré rí vẹ́ẹ̀sì print pápápá ṣe ti plan ẹ̀ sílẹ̀? Báwo ló ṣe sáré rí gbogbo nǹkan yẹn print jáde quickly? Káyẹn tó sáré ṣerú sẹ́yẹn tó sáré print gbogbo nǹkan yẹn. Okay, tẹ́ ẹ bá tẹ̀ wá print ẹ̀ quickly, báwo ló ṣe sáré distribute ẹ̀? Torí okay, ká tẹ̀ wá lẹ́yìn lẹ fún yàn, báwo ló ṣe sáré distribute ẹ̀ fún àwọn èèyàn? Torí àwọn míì wọ̀ wá láti ilé ni, wọ́n wọ̀ wá síbẹ̀. Kì í ṣe pé ojú ibẹ̀ yẹn lẹ ti ń fún wọn. Kì í ṣe pé ibi tó wà yẹn lẹ̀ṣẹ̀ ti ń fún wọn lẹ̀ ti ń fún wọn. No, wọ́n wọ̀ wá láti ilé. Báwo náà ṣe rí? Báwo ni oníkálukú ti sáré ṣe? That means there is a plan for this boy. Ẹ ti plan nílẹ̀ fún. Plan ti wà nílẹ̀ already. Ẹ ti mọ̀ pé nǹkan máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan, ẹ ṣe nǹkan yín pẹ̀lú ẹ fi tẹ́ fi ní mú yín lé. Káníjó tó mọ̀ yẹn ti kú gbàrà lẹ ti jáde. Torí pé ẹni wọ́n on the 18 ni Iyabo ẹ̀sẹ̀ sọ̀rọ̀ jáde. Ìgbà ẹni lẹ̀sẹ̀ sọ̀rọ̀ ìgbà ẹ̀yin abiyamọ ayé fẹ́ mọ̀. Okay, ẹ̀yin kinní kan ti wá gbogbo yín a máa support nǹkan yín ni. Fine, a máa support ẹ ti sáré gba donation. Okay, wọ́n sáré ṣe báwo ni aṣọ yẹn ti sáré prepare ni mo bẹ̀. Torí ẹni ṣèyí ni wọ́n send owó sí. Owó donation tẹ́ ẹ gbà lórí donation tẹ́ ẹ gbà lórí candle night tán ṣèyí manager lẹ́ni wọ́n send ẹ̀ sí. Ìyẹn mi pé vest yẹn kò vest tí ẹ print jáde kò tiẹ̀ bá owó candle tí wọ́n rà. Ẹlòmíì wọ aṣọ yẹn wá láti ilé. Báwo lẹ ṣe ṣe? Báwo náà ṣe ṣe? Pápápá. Fine, ẹ ti rí ṣe. But candle night tẹ́ ṣe justice tẹ́ need. Justice pé ta lẹni tó gba ẹ̀mí ìmọ́lẹ̀. Kì í ṣe pé loyalty torí ẹni tó bá gbọ́nràn tó sọ loyalty ni Iyabo Ojo jà fún. No ṣe fèsì. Iyabo mọ̀ wípé Naira Marley kọ́ ló pa Mohbad. Ọlọ́run, Iyabo mọ̀. Iyabo mọ̀ ó tó wọ́n bully rẹ̀. Wọ́n suppress ẹ̀. Wọ́n dẹ̀ ṣe lọ́ọ̀tì fún but ẹ̀mí ẹ̀ tó bọ̀ yìí kì í ṣe wọ Naira Marley. Iyabo Ojo sọ nínú bí o. Ìdí ni pé nínú analysis ẹ̀ ó ní loyalty yẹn òun fẹ́ mọ̀. Ó máa release catalog ẹ̀ n tó need nìyẹn. N tó fẹ́ mọ̀ nìyẹn. Ó dẹ̀ máa san gbogbo ẹ̀. Loyalty ẹ̀ ló fẹ́ béèrè. O properties ẹ̀ lọ́wọ́ Naira Marley ló fẹ́ béèrè. Tó fẹ́ fi jìjà tiẹ̀. Tó fẹ́ fi jìjà pé ó ṣèyà fọmọ tó. Ó ṣèdájọ́ ó ṣèkà fọmọ. Ó yẹ kán arrest Iyabo Ojo. Ọlọ́pàá Nàìjíríà ní láti arrest ẹ̀.
reason ni pé Iyabo kì í ṣàbíyamọ torí òmùnú bí mi tó fi lè fi ọmọ tó fàìn tó bẹ̀ yẹn sílẹ̀ tí wọ́n dẹ̀ ṣe oró fún kán fún ní nǹkan mu tó fẹ́ ba yú ọmọ ọlọ́mọ jẹ́ ni ọmọ ọlọ́mọ wa Wùmí ló ṣe wọ́nrànwọ̀nrán lé ọkọ yìí tá à ń bú torí òun náà ti gba nǹkan ara ó ti mú nǹkan jù Wùmí là ń bú yìí pé kò lè sùn kíkiní yìí sùn pọ́nrán yóò lọ gbà ń ta ó ń ṣe nǹkan Wùmí là ń bú yìí torí òun náà ara rẹ̀ òun náà mú nǹkan so ẹ fẹ́ bá yí ọmọ yín jẹ́ ni ó dẹ̀ gbọ́ ó dẹ̀ dákẹ́ sábìyamọ ni ẹ́ Alice Iyabo so ó dẹ̀ ṣú ọ̀ pé wọ́n lo bí Priscilla torí ẹ̀yìn kan wà tẹ́ ìsàbìyamọ ó dẹ̀ dákẹ́ ọmọ rẹ̀ obìnrin mà ní wọ́n dẹ̀ ń fún ní nǹkan jẹ wọ́n ń fún ní oògùn olóró wọ́n tó ń fún kó gbé jáde kó ń gbé kiri ó ń gbé oògùn olóró ká ibo ló ń gbé lọ Turkey America London àbí torí bí tẹ́ ẹ̀ máa ná náà nù South Africa Dubai torí bẹ́ẹ̀ ibi àwọn bí tẹ́ ẹ̀ máa ná Kenya bí tẹ́ ẹ̀ máa ná náà nìyẹn Saudi Arabia àwọn bí tẹ́ ẹ̀ máa ná nìyẹn ibo ni wọ́n ń gbé lọ. He gave my children drug to take to eat. He put it in their food. He put it into their drink. Iyabo ló sọ náà tẹ́ni ọmọ ológo. Iyabo dey kept quiet since. Mohbad tún wá sí UK ó tún wá ṣàlàyé side tiẹ̀ tó yẹ kó wá jákì ẹ̀ bọ̀ tó obìm ló bá ká ó ní tara ọmọ ó ti wò pọ́kọ́ ọmọ mọ̀ ṣe lé ayé ẹ̀ ó wá ń ja pọ́rọ́ rọ́ ó ń ìjàrọ́ ló ń jẹ ẹni tí ò bá Iyabo Òjó wí lórí kéèsì ọ̀dẹ̀ nìyí. Iyabo ò jà fún ìmọ́lẹ̀ ó ń fi ẹ̀mí ti ìmọ́lẹ̀ wá ìdájọ́ tí wọ́n ní wọ́n fi ẹ̀mí ti ìmọ́lẹ̀ wá ìdájọ́ tí wọ́n ní sí ó yẹ kán arrest Iyabo fúnrú nǹkan tó mọ̀ yẹn tó dẹ̀ dákẹ́ negligence náà ń pè yẹn ìwọ náà ní ìjìyà lábẹ́ òfin Iyabo ó ní ìyà ní abẹ́ òfin pẹ̀lú negligence náà ń pè apààyàn ní gbogbo yín tó fi ọmọ bíbí inú ẹ nígbà tó sọ lórí ìmọ́lẹ̀ ó ní ọmọ yẹn sọ sísítà kí ni mọ̀ pé mi ò ráàyè a máa jọ sí skit tẹ́ máa ń ṣe yẹn mọ̀ pé mi ò ráàyè pé mi ò ṣe kíní kan bọ́mọ yẹn ti sọ àwọn kan gba àwọn sweep gbogbo ọ̀rọ̀ ọmọ yẹn gbogbo evidence tó fáwọn àwọn kan sweep ẹ̀ under the bed nínú hotel bed wọ́n kàn jù sí gbogbo tọ́mọ yẹn sọ evidence tó fi hàn wọ́n gbogbo evidence tẹ́ ẹ rí tí wọ́n post yẹn ọmọ yẹn ló send gbogbo ẹ̀ sí wọn ọmọ yẹn ló fún wọn ní gbogbo narrate yẹn kalẹ̀ wọ́n dẹ̀ ti bá jeanslover sọ pé tó bá ti lè ijó báyìí o bó ṣe ṣẹlẹ̀ báyìí wọ́n ti gbé jáde ọwọ́ wọn ló wà tán bá láwọn gan ní jeanslover míì wọ́n bá láwọn gan wà lára àwọn tó ń jeanslover àwọn tó ń post lórí jeanslover àwọn admin jeanslover bí wọ́n lẹ́mú ò parọ́ torí wọ́n ti ní nǹkan yìí lọ́wọ́ káyẹn tó bá jeanslover sọ̀rọ̀ mo wá fẹ́ ka mẹ́sẹ̀jì kan fún yín fún jeanslover tó lọ change equation fún wa jeanslover tó change equation fún àwa tó yẹ kó o fẹ́ sínú ilé Naira Marley ó dẹ̀ ti mú kéèsì lọ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká jọ ka níùsì kí ni yẹn ti sáré get out ẹ jẹ́ aka níùsì bọ̀ níùsì jeanslover nígbà tí ọ̀rọ̀ Mohbad kọ́kọ́ ṣẹlẹ̀ tí jeanslover sọ̀rọ̀ ẹ jẹ́ ká kà àti tí Wùmí ẹ jẹ́ ká mú méjèèjì níùsì méjèèjì because nígbà tí kéèsì ṣẹlẹ̀ dé jeanslover ló kọ́ post ẹ̀ síta bọ̀ jeanslover ló post fídíò yẹn ó post gbogbo news tá à ń sọ yìí ó post yẹ láti ìbẹ̀rẹ̀ mo ń bọ̀ wá o níjọ́ tí ìmọ́lẹ̀ lọ fídíò yẹn ti jìnnà mo ń bọ̀ ẹ jẹ́ kí n mú fídíò mo ti gbé sẹ́gbẹ̀ẹ́ kan tẹ́lẹ̀ but bí mo ṣe horn fóònù yẹn sí ó switch off ni. Now, ẹ jẹ́ ká jọ ka message jeanslover. Mo fẹ́ kémi àti ń jọ gbọ́ message. Tí jeanslover tó wá lọ́dọ̀ wọ́rú fún wa ń sìn. Ẹ mọ̀ òtítọ́ o, ẹ mọ̀ pé inú ilé ní nǹkan ti ṣẹlẹ̀ o. A mọ̀ pé Naira Marley ṣe aburú fún. Fine, a mọ̀. Bọ̀ ṣé Naira Marley ló wọnú ilé wa. Ṣùgbọ́n ẹ róòtọ́ ẹ sọ. Mi ń bọ̀ wá. Candle night tí wọ́n ṣe candle ní 21. Iyabo jáde ní 18 ó ṣe show ní 18 21 20 19 20 báwo ni wọ́n ṣe sáré rí candle night ṣe ní 21
plan tí wọ́n fi rí èrò tó pọ̀ tó báyìí tí èrò fi pọ̀ tó báyìí ní 21 ni wọ́n ṣe candle night wọ́n bẹ̀rẹ̀ candle night ní 21 ó rèé on the 21 lẹ́wọ̀ yìí candle night lẹ́wọ̀ yìí ẹ wo déètì tó wà ńbẹ̀ ṣé ti rí 21 ni wọ́n ṣe candle night now ẹ jẹ́ kí n sáré lọ síbi tí mò ń lọ mo fẹ́ lọ mú láti ìbẹ̀rẹ̀ ní ọjọ́ tọmọ yẹn lọ gangan on the 12 ni wọ́n sọ mo fẹ́ ka mẹ́sẹ̀jì kan tí mo fi rò pé jeanslover sọ̀rọ̀ tó dáa but later jeanslover dọwọ́rú bí ẹsẹ̀ tẹ́lẹ̀ ó dẹ̀sẹ̀ rú wọ́n mú òótọ́ wọn dẹ̀sẹ̀ rú ó dẹ̀ ti ń to ọ̀rọ̀ yẹn lọ ó ti ń tó lọ bó ṣe ń tó ó ti ń tó lọ now ẹ jẹ́ ká wo déètì on the 12 September ó ní September 12 ó ní jeanslover post video yìí. mo bá a dán sí mo bá ti sẹ mo bá a dán sí mo bá. bọ̀bọ́ yẹn ló post yẹn ó wá post another video nígbà tí ẹ bá mú prime boy ṣe bó wà sí prime boy náà jọjà ok Darosa wà níbẹ̀ o pẹ̀lú prime boy o wọ́n jọ wà nínú mọ́tò kan náà ni o ní Darosa ní Ìkòròdú show tán lọ sí. ṣé ẹ rí Darosa mo fẹ́ kẹ́ ẹ̀ wò dáadáa ṣé ẹ ti rí Darosa àti prime boy ẹ máa wò tó ṣe ń kọ́ nìyẹn máa wò ẹ máa wò. ṣé ẹ ti rí àwọn méjèèjì kan bára wọn sọ̀rọ̀ Darosa nìyẹn ìyẹn pa nìyẹn àti ń bọ̀. Prime boy ní pa ní àti prime boy ìmọ́lẹ̀ ní prime boy childhood friend yẹ mobile childhood friend pẹ̀lú pa tí ń ṣe Darosa that Darosa the same person that bought stupid olórí burúkú pọ́ sí coffin tó fi bẹ́ẹ̀dì ọrùn ẹ̀ sínú casket that is the pa bodies and the pa àwọn méjèèjì ní ojú agbo pẹ̀lú ìmọ́lẹ̀ yìí àwọn ní pẹ̀lú ìmọ́lẹ̀ wọ́n wà ńbẹ̀ ìyẹn mi pé n tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ń jọ yẹn Darosa mọ many things ń parẹ̀ oúnjẹ ló lọ́ra pọ́ sí now ẹ jẹ́ ká wá bọ́ síwájú sí bí jeanslover ti bẹ̀rẹ̀ sí ní bó ti ń gbé story yẹn nìyẹn o ó post orin feel good and plenty enemy now ẹ jẹ́ ká wá bọ́ síwájú ibi tí mo fẹ́ kà fún yín ní gbogbo fídíò ibi tí ó wá bẹ̀rẹ̀ sí ní play fídíò ìgbà tí ìyá bàbá Mohbad àti ìyá ìtàn lọ bẹ Naira Marley tí wọ́n kúnlẹ̀ ó pòsè ó kọ àwọn ó ń kọ right up sí o ọ̀nà jì ní o ó ń kọ ó try gan gbọ́dọ̀ tí mo gbé fún pé ó try tó fi lè kọ adúdú right up yẹn ó ń kọ right up yẹn lọ bọ̀ tí bẹ̀rẹ̀ kọ́ ó kọ story wá bẹ̀rẹ̀ látòrí story ìmọ́lẹ̀ láti bẹ̀rẹ̀ ó mú lọ ó wá gbé ti Naira Marley part 3 ó mú lọ nígbà tó wá dé jẹ́ kí n wo bí part tó dé ìgbà tí wọ́n ra pósí tí wọ́n sí ìmọ́lẹ̀ nínú pósí. ẹ̀rù bẹ̀rẹ̀ ó ṣe ké nígbà tí wọ́n rí ọrùn pé wọ́n tún wá kan lọ́rùn sínú pé wọ́n bẹ́ẹ̀dì ọrùn ẹ̀ ní ayẹyẹ báwọn èèyàn ṣe pariwo now ó wá bẹ̀rẹ̀ sí ní pósì àwọn fídíò ibi tí wọ́n ti ń lu tí wọ́n ti ń búlì rẹ̀. gbogbo ibi tí nísìnyí narrate yẹn ti ń change bọ̀ now wọ́n ti ń sọ Naira Marley Sam Larry now ẹ jẹ́ ká wá sùn ó ti di Naira Marley ó wá bẹ̀rẹ̀ láti orí now ẹ jẹ́ ká wá gbé ibi tó ti wá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ prime boy ní sorry
ọ̀rọ̀ prime boy sẹ́ẹ̀rí ibẹ̀ láti wá máa mú pọ́ìntì tí mo ti ní jeanslover ti dọwọ́rú ẹ jẹ́ ká kabẹ̀ ẹ jẹ́ ká kà á but ẹ má máìndì ìbọn gíláàsì mi ṣé ó wà nítòsí ẹ má wọrí ẹ jẹ́ máa kà lọ. now ẹ má bá mi gbọ́wọ́ lé lọ́fọ̀ ẹ má máìndì how tí mo bá ṣe ń kà I have problem eyes. now conclusion part yẹn part 5 you can go to his page or he or them page because there are plenty their page part 5 ni only conclusion part. So they had a fight that night, made sure they frustrated Mo until he was triggered to punch his friend, the friend, not his the friend. The friend also hit him back. Ìyẹn mi pé ọ̀rẹ́ rẹ̀ ó ní wọ́n po ìmọ́lẹ̀ ní ẹ̀mí pọ̀ wọ́n gbé lẹ́mìí gbóná tó fi mú ìmọ́lẹ̀ láti lè mú ẹ̀ṣẹ̀ láti fi lè jan ọ̀rẹ́ náà wá dá ẹ̀ṣẹ̀ yẹn padà fún. Ó wá ní the friend also hit him back. The matter sir went down. Ó ní gbogbo matters yẹn ó went down. Mo wá fẹ́ question nínú bẹ̀ yẹn. Tí matter yẹn bá went down definitely ìmọ́lẹ̀ ò wound. Information yẹn nínú information tí jeanslover gbé jáde kò sọ nínú ẹ̀ pé ìmọ́lẹ̀ ní kí náà pé ó ṣe léṣe lọ́wọ́ pé bóyá ẹ̀jẹ̀ ń sàn. Now kò ní ó fọwọ́ lu gíláàsì torí àwọn ilé fún ìmọ́lẹ̀ ní wọ́n fún ní full gist. Wọ́n ní wọ́n bára wọn jà padà ní kò sí nǹkan tó ń jẹ́ pé ó fọwọ́ lu gíláàsì gíláàsì Prado ìfọ́ odidi Prado jeep kọ́fọ́ ìkà the glass the armor car. Ìtò pé ìbọn gan èso ò lè wọbẹ̀ ọwọ́ Mohbad ló wá ran Prado car. Jeanslover sọ bẹ̀ yẹn wípé ẹjẹ́ ń fẹ̀yìntì ẹjẹ́ ń náà sókè ilé wa kún. Now kò sọ nínú ọ̀rọ̀ yẹn ń bẹ̀ yẹn wípé ọkọ̀ ló fi hìtì. Now let's go on. Now only the matter went down sa ìyẹn mi pé gbogbo ìjà yẹn lálẹ́jọ́ náà ó down. Owner of the show they went down that night of the show. Ó wá ní we all thought that was it until most mbọ ẹjẹ máa sún sókè kí n mọ síkà. Only show and we all thought that was it until Mo okay ẹ jẹ́ kí n kúkú pè já Mohbad ẹ jẹ́ kí n pè ní mi fẹ́ pè Mohbad yẹn. Mohbad became so restless saying that place where he was hit by his friend was paining him and he couldn't move the hand properly. Before we know what was going on, the hand started swelling. Kò sọ pé ẹ̀jẹ̀ ń dá o kò ló da ẹ̀jẹ̀ tó ló fún ní information yẹn kò sọ pé ẹ̀jẹ̀ kúnlé o kò sọ pé ẹ̀jẹ̀ kún nínú ibẹ̀ yẹn o kò sọ pé bóyá àwọn ẹ̀jẹ̀ ọ̀gbàrẹ́ ẹ̀jẹ̀ ó ti lose a lot of ẹ̀jẹ̀ kò sọ nínú ẹ̀. Ó ní ọwọ́ yẹn gbà tó máa dijọ́ kejì olówó yẹn ti ń wú. Ó ní this time he was already going through pain. There is a man Mo talk on what Snapchat. Ó ní bọ̀tì nígbà tó ní tó tí Mohbad ní pains yẹn ó ní there is a man Mo talk to on Snap. Who is the person? I was trying títí pé mo máa ń check page ẹ̀ ni pé so ti gbé ẹni tó ń sọ nípa rẹ̀ yẹn jáde kò gbé jáde ṣé ẹni ti ń change narrative bam. Now this narrative tó ń bá lọ yẹn kò parí ẹ̀ tí wọ́n fi divert nígbà táwọn Iyabo jáde. Now ó ní èèyàn kan wà lórí Snapchat nígbà tí Mohbad ní pains yẹn ó ní arákùnrin kan bẹ ní orí Snapchat tí ìmọ́lẹ̀ máa ń sọ àṣírí ayé rẹ̀ fún tó máa ń sọ a lot of àṣírí fún tó máa ń sọ̀rọ̀ fún pé ó chat ẹ̀ ní alẹ́ ọjọ́ náà ẹ máa gbọ́ mi. Ó wá ní he saved the man's name as doctor. Olórúkọ ẹni tí Mohbad fi save orúkọ arákùnrin tó bá chat lórí Snapchat yẹn ni dókítà. Báwo ni Jeanslover ṣe mọ̀ wípé ìmọ́lẹ̀ báyàn kan chat lórí Snapchat? Báwo ni Jeanslover ṣe mọ̀? Báwo ló tún ṣe mọ̀ orúkọ tí ìmọ́lẹ̀ fi save ẹ̀? Definitely àwọn àṣírí kan jáde. Àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n ń cover fún wa tí wọ́n cover
jeanslover dọwọ́rú ni o ó ti ṣe kéèsì lọ àfìgbà tẹ́ ẹ dọwọ́rú a mọ̀ pé wọ́n ò gbé Naira Marley wọ́n ò gbé Sam Larry but kéèsì yìí báwo ni jeanslover ṣe mọ̀ wípé torí mo dúdú ń gbà náà pé bóyá yóò tiẹ̀ gbé jáde ojoojúmọ́ ni mo máa ń lọ rè wo péjì rẹ̀ pé so ti gbé dókítà jáde àdẹ̀rí dókítà kó sọ̀rọ̀ now tẹ́ ẹ bá ń gbọ́rọ̀ yẹn lọ ayé ẹ bá ń tẹ láìkì ẹ bá ń gbọ́wọ́lé lọ́ọ̀fù ẹ dákun ẹ ṣeun o now only the man ẹ máa gbọ́ only there is a man more talk to on Snap yes Snapchat only he saved the man's name as a doctor this man know a lot this man know a lot this man know a lot too ìyẹn mi pé arákùnrin yẹn mọ a lot of things nípa ìmọ́lẹ̀ a lot of things tó ń ṣẹlẹ̀ nínú ayé àti tó ṣẹlẹ̀ sí ìmọ́lẹ̀ tú a lot of àṣírí kálá ríru má nìyẹn àbámọ̀ tó máa ṣẹlẹ̀ pẹ̀lú sáìdì tìyàwó bóyá ìyàwó náà ṣe ń tán sọ bóyá kankan but nísìn ààrí dókítà kan sọ nípa rẹ̀ dókítà mobile kan náà ń pè ààrí kó sọ̀rọ̀ síta gbogbo náà ti lọ rèé fi nǹkan lẹ́nu gbogbo náà ti fi nǹkan dì lẹ́nu bí wọ́n dẹ̀ ti gbé báwo ni wọ́n ṣe mọ dókítà yẹn kí ni rísì tí dókítà ò fi tọ́jú mobile tó fi ní dókítà lòun ò sílé tó fi di pé wọ́n ń dúró di another doctor ṣé wọ́n mọ̀ gbé dókítà pamọ́ ni ṣé wọ́n kidnap dókítà pamọ́ ni àbí wọ́n ṣe gangan fún dókítà tó fi di pé dókítà tó ń tọ́jú ọmọ kò sí nílé nígbà tí nǹkan ṣẹlẹ̀ ó ń wà nílé tẹ́lẹ̀ bọ̀ tìgbà tí nǹkan ṣẹlẹ̀ lọ ní dókítà rí ò sílé ibo náà kidnap ẹ̀ sí kẹ́ ẹ lè mọ̀ pé plan work ni àbọ̀dọ́gbọ́n gbé kúrò àbọ̀n threatening ẹ̀ pé kò gbúdọ̀ gbáago tó fi di pé nọ́ọ̀sì ti dókítà tó ń tọ́jú ìmọ́lẹ̀ kò sì wà available wọ́n wá ń dúró de ara Kútọ́nù kó wá tọ́jú ẹ̀ now ẹ jẹ́ ká máa kọ́ lọ. ó ní the doctor know a lot ó ní a lot too and somebody should please get most phone as fast as possible. jeanslover tú àṣírí síta ń bẹ̀ yẹn ó ní kán tètè ẹ máa rí wípé kò tí ì support wọn nínú ilé ń bẹ̀ yẹn kò tí ì máa support wọn ó ní quickly kò ronú pé inú ilé yẹn ni wọ́n ti ṣe ìjàmbá fún ìmọ́lẹ̀ torí àwọn yẹn narrate tí ọmọ yìí Wùmí tó gbé fún jeanslover ó ní tó bá sọ̀rọ̀ ní létà òun ló fi dàbí wípé ẹ máa gbọ́ wípé ìmọ́lẹ̀ sọ̀rọ̀ kan pé ṣé tó o bá ti pa mí tán sáwọn information tó wà lórí fóònù yẹn ni wàá lọ máa post lẹ́yìn ikú mi láti ṣe fọ́kọ́fà ọ̀pọ̀ ara rẹ̀ ọmọ yẹn sọ gbólóhùn yẹn ó sọ gbólóhùn ọ̀rọ̀ yìí ó ní sáwọn nǹkan tó wà lórí fóònù yẹn àwọn conversation àti tó wà ńbẹ̀ ló fẹ́ lọ máa post láftà tó o bá pa mí tán ló fẹ́ fi ṣe kọ́fà ọ̀pọ̀ ara rẹ̀ bọ̀ tó ń bá kọ́kọ́ kú ṣáájú ẹ ò ní nísìnyí àṣẹ now tẹ́ bá ẹ rí pé jeanslover kò ṣe rí pé wọ́n ro nǹkan kan sínú ilé yẹn because they have their plan wọ́n ro nǹkan kan pẹ́nu ilé yẹn wọ́n ro sẹ́ni tó ra kásikẹ́ẹ̀tì ìbànújẹ́ mo dẹ̀ mọ̀ pé wọ́n ti mẹ́ni tó ra kásikẹ́ẹ̀tì tẹ́ bá gbọ́rọ̀ yìí ẹ máa gbọ́ ó ní somebody should please get most phone as far as possible tó bá tiẹ̀ fẹ́ ṣe kò yẹ kó sọ ní publicly sáwọn ìwọ tó lè sọ ọ̀rọ̀ yẹn níta gbangba sáwọn tí wọ́n dẹ̀ ti mọ̀ nǹkan yẹn wọ́n ó delete gbogbo conversation yẹn wọ́n ó delete gbogbo ẹ̀ now ẹ máa wá gbọ́n tó sọ ó ní as more as possible I will share some of discussion ṣẹgbọ́n I will share some of his discussion with the man in my next post. I have asked most wives how we can get the phone, but she said the family are with phone. Ṣé ń gbọ́ mi? Ó sọ̀rọ̀ níbẹ̀ yẹn pé ó ní ìgbà tó ń pe ìyàwó ìmọ́lẹ̀. Ìgbà tó ń pe ìyàwó ìmọ́lẹ̀ tó ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé fóònù ìmọ́lẹ̀ ńkọ́. Ó ní ìyàwó ìyẹn Wùmí sọ pé fóònù wà lọ́wọ́ fámílì rẹ̀ bóyá bàbá ni o bóyá ìyá ni o ó lọ́wọ́ wọn ni fóònù wà káàtì èrò pọ́wọ́ bàbá ni fóònù wà àsọwọ́ àwọn Wùmí náà ni fóònù wà ọwọ́ Wùmí ni fóònù wà now but Wùmí parọ́ ń bẹ̀ yẹn kò sọ wípé fóònù wà nínú ilé wọn
ó lọ́wọ́ family like bóyá bíi bàbá ẹ̀ ni wọ́n ní fóònù wà tó bá lọ́wọ́ ìyá ni ó yẹ kó gba fóònù lọ́wọ́ ìyá kó fi lè lọ́wọ́ tó bá yẹ pé dàrósà fóònù wà inú ilé lẹ́jọ́ wà náà inú ilé lẹ́jọ́ wà ó wá ní fóònù wà lọ́wọ́ fámìlì rẹ̀ like bíi pé fámìlì Mohbad ti gba fóònù bíi bàbá ẹ̀ ó ti gba fóònù lọ n tó sọ bẹ́ẹ̀ yẹn nìyẹn. Now let's go. Ṣé ń bá mi tẹ láìkì ọwọ́ tó ń bá mi tẹ láìkì ayọ̀. Now ó wá kà síwájú sí Ibolade ó ní phone but she said the family and with the phone this safe as ó wá sọ fún pé this person safe as doctor has a lot information only doctor yẹn ní a lot of information so that very day when the pain got intention a nurse was invited to come treat him at home. Unknowingly to most family it was said that what was used to eat Mo doesn't need any medical treatment. Tẹ́ bá gbọ́ bá ó láwọn family Mohbad sọ wípé ohun tó ṣe ìmọ́lẹ̀ yẹn kò need medical treatment. Ìyẹn mi pé kì í ṣe bàbá Mohbad rárá torí bàbá lóhun ò mọ̀ ń pa rẹ̀. Nígbà tó ní nǹkan yẹn ṣẹlẹ̀ ìyá Mohbad náà dẹ̀ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀sán náà pé ìyẹn mi pé gbà tán pé wọ́n yẹn ṣé dàrósà ní family ni torí èmi ò mẹ́ni tó ń sọ nípa rẹ̀ àbọ̀mọ 15 years tí ò tó wù mí lọ́jọ́ orí ni ó sọ yẹn torí kò yé mi o torí ó sọ ní jeanslover sọ mí báyìí pé family pé ìyàwó sọ pé family pé gbà tán invite nurse wá ẹ jẹ́ àkálọ ó ní doctor yẹn ní information a lot nípa tó ṣẹlẹ̀ sí Mohbad gbogbo àṣírí tẹ́ ń wá kiri nọ́ọ̀sì doctor Mohbad fúnra rẹ̀ ẹni tí Mohbad fi save doctor yẹn ó ní information yẹn but àwọn tó fẹ́ pa dàrósà mọ̀ nípa ikú Mohbad tí n bá níwọ̀ lọ pa gbogbo ẹnu tẹ́lẹ̀ ọmọ olóògbé mo fi sọ dàrósà ó mọ̀ nípa bí Mohbad ṣe kú kán lọ arrest dàrósà ọwọ́ ẹ̀ náà ní fóònù yẹn wà òun ló delete gbogbo information orí fóònù Mohbad ó delete ó dẹ̀ ti kà á ó gangan ní ikú tí ń pa ni. Now ẹ jẹ́ ká kà síwájú sí only so that very day when the pain got intense a nurse was invited to come treat him at home. Unknowingly to most family it was said that what was used to eat Mo doesn't need any medical pé nǹkan tí wọ́n fi gbá Mohbad yẹn pé kò ní di bóyá bí abẹ́rẹ́ àbí kankan ó ní it just need ẹ̀rọ ṣẹ́ngbọ́ ó ní nǹkan tó ṣe yẹ pé wọ́n sọ fún Wùmí pé àwọn family sọ fún pé ohun tó ṣe yẹn o ẹ̀rọ lásán ló ní ìdí o jeanslover ló sọ yẹn wípé nǹkan tó ṣe ìmọ́lẹ̀ yẹn o kò ní di medical treatment o ohun tó ní ìdí ní ẹ̀rọ àti àbóníkí ẹ jẹ́ ká wá máa gbọ́ lọ ẹgbàgbà o only so very that day only when the pains got to intense a nurse was invited to come treat him at home. Unknowingly to most family it was said that what was used to eat Mo doesn't need any medical treatment. It just needs antidote. Ẹ̀rọ just needs ẹ̀rọ ìyẹn ẹ̀rọ yẹn ní antidote tó jẹ́ bí àbóníkí bí àwọn ẹ̀rọ awọ́pá ẹ̀rọ arúmọléegun ẹ̀rọ ọ̀yá àbíkẹ́ ẹ̀rọ ọ̀yá àríkẹ́ àwọn ẹ̀rọ yẹn fámìlì rẹ̀ sọ fún wọn pé ẹ̀rọ ló nídìí kì í ṣabẹ́rẹ́ ṣùgbọ́n wọ́n yarí náà ẹ máa gbọ́ mi ìgbà tẹ́ ẹ wá gbọ́ yẹn tán wá padà gún lọ́bẹ̀ ṣé yóò mọ̀ pé inú lílo ẹ̀kẹ́ ti múyàn pé fámìlì sọ fún pé ẹ̀rọ ló nídìí tán fi gbá ẹ̀rọ ló nídìí o àti antidote kò nídìí medical ìyẹn mi pé family sọ fún Wùmí pé kò nídìí medical treatment according to ọ̀gá àwọn gist ń ló kọ ilé mi kọ́ I'm not the one mo lẹ́wọ̀ yẹn lọ síbẹ̀ lọ rí part 5 orí page ẹ̀ ni mo ti ń ka ẹ̀ part 5 ń ló wà ẹ lọ wò nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ you will sit there so you can use it as well. Now ó wá kà sí bíbá yìí sí pé unknowingly to most family it was said that what was used to eat Mo doesn't need any medical
treatment. It just needs a antidote. Long story short, after the injection, ṣé gbọ́ wọ́n padà fún ní injection. Wọ́n wá lo ẹ̀rọ yẹn, wọ́n lo ẹ̀rọ tó jẹ́ antidote yẹn, wọ́n fi pa lọ́wọ́, wọ́n lo àbóníkí, wọ́n pè wọ́n pé kí wọ́n mú ẹ̀rọ yẹn kí wọ́n fi pa. Wọ́n wá lọ gba nọ́ọ̀sì tí ò sí nílé ní Kútọ́nù tó wà. Wọ́n dúró de nọ́ọ̀sì torí wọ́n fẹ́ pa ọmọ yẹn, wọ́n fẹ́ inject ẹ̀. Tó náà ti sọ pé n tó fi gbá ọmọ yẹn kò nídìí abẹ́rẹ́, kò nídìí kankan. Bọ̀ Wùmí lágídí láti lè fún ọmọ yẹn ní abẹ́rẹ́. Ẹ wá ní kán máa arrest Wùmí. Fúnra yín lẹ kọ́ jáde ò torí ẹ̀ arrest ẹ̀ ń pariwo bàbá. Nísìnyí ẹgbẹ́ tó sọ pé family sọ pé ìwọ ló type ẹ̀ síta. Pé family sọ wípé kò nídìí treatment, medical treatment. The only thing he need is ẹ̀rọ àti antidote ó tán. Now ẹ máa wá gbọ́ medical treatment ìyẹn mi pé kò nídìí abẹ́rẹ́ rárá. Ẹ̀rọ yẹn náà ni àwọn antidote bí àbóníkí antibiotic náà ni wọ́n tó jẹ́ pé normal one tẹ́ ẹ máa fi wọ́ ọwọ́ yẹn kò nídìí antidote abẹ́rẹ́ ṣé ń gbọ́ o but wọ́n lo abẹ́rẹ́ ẹ̀ bá ń tẹ lọ́ọ̀fù mọ́ ó ti sú yín. Anyways ẹ̀yin lẹ́mọ̀ yòókù story ni ó sì máa gùn ga sí ń lọ báwọn àwọn ọ̀rọ̀ tí máa sọ tí mo fẹ́ analysis lórí ó ti tó mi mẹ́wàá bó tó ṣe ká mọ́tò ní wọ́n sọ ọ̀dì 7 àágé pépèpè but kì í ṣe ní lásọ̀ tán. Now ó ní Bọ́ládé ojú mi tún ti ń sú ẹ̀rọ ó ní long story short after the injection the pain still didn't subside. That was how they arranged to take him to the hospital. Ṣé ń gbọ́ o wọ́n ní láfítà gbà tí wọ́n gún lábẹ́rẹ́ yẹn tán pẹ́ǹsì yóò rọ ìmọ́lẹ̀ wọ́n wá gbé lọ ilé ìwòsàn definitely ìmọ́lẹ̀ lọ sí ilé ìwòsàn pẹ̀lú ẹsẹ̀ kò lọ pẹ̀lú lifeless body. Àwọn náà kọ síbí nígbà tí pẹ́ǹsì yẹn ò rọ́ wọ́n wá gbé lọ sí ilé ìwòsàn. Ìyẹn mì pé kò tí ì payín torí àwọn sọ pé ó ti wà lifeless ńlẹ̀lẹ̀ ni wọ́n fi gbé ìmọ́lẹ̀ jáde. Ìyá nọ́ọ̀sì sọrí tí ọmọ ẹ̀ bá gbẹ ẹ̀bí pé òun ló ń gún lábẹ́rẹ́ tí ọmọ rẹ̀ ò jẹ́wọ́ orúkọ apààyàn ò ní tán nínú rẹ̀ torí owó ló bá yé yín jẹ́nu Nàìjíríà tó má ti lè fún yín lówó ẹ̀ accept ni ẹni tẹ̀yìn tẹ̀rí 1 million ìgbà mélòó lẹ́fẹ̀ẹ́ fi ná 1 million naira ìjọ mélòó lẹ́fẹ̀ẹ́ fi ná 1 million. Thank you Mariam Abike for sending me star. Mi ò gba star rí o mo ṣẹ̀ṣẹ̀ èèyàn kan ló kàn sọ fún mi ò bí mo ṣe máa ṣẹ̀ṣẹ̀ mo kàn tẹ́ báyìí mo kàn tẹ́ kí níyẹn ó dẹ̀ gbé star wá mi ò mọ̀ tẹ́lẹ̀. So thank you for star thank you for sending me star Mariam Abike thank you ma. Now let's continue reading. Ó ní mo bọ̀ ó wá dà wípé ó ní take him to the hospital and he breathed his last. Nígbà tí wọ́n ń gbé lọ sí hospital yẹn ló wá mí kanlẹ̀ ló parí ilé ayé ẹ̀. Now I have reached out to the wife and she confirmed the fighting with the friend. The same friend has a strong link with Naira Marley. Wọ́n ní friend yẹn ó ní link pẹ̀lú Naira Marley. Now, like I said in my previous post, anyone Mohbad is close to Naira Marley goes after them. Goes after them to harass them and bully them over. The fight was that personal. The same friend is on his page. Money now him like nothing happened. The oppression going on in this country is so large that everyone is trying to hush. Everybody is living in a fear. Even more family are still under the threat as we speak. So nígbà tẹ́ wá mọ̀ pé bàbá ìmọ́lẹ̀ wà ní under threat. Kẹ́mi Tẹ́mi Akin, thank you for sending me star. God bless you. Now nígbà tí ẹ mọ̀ wípé bàbá ìmọ̀ family rẹ̀ náà wà under threat. Why tẹ́ wá ń gbógun ti bàbá rẹ̀? Why tẹ́ ń bá bàbá ẹ̀ jà? It is no, let's call a spade. Why tẹ́ ń bá bàbá ọmọ yẹn jà? Ẹ̀yin lẹ kọ́ síbi bẹ̀ pé threat náà wà lórí ẹ̀. That means àwọn kan lè recruit nǹkan kan tó fi máa attack má nìyẹn. Ẹ̀yin náà dé accept ẹ̀ wá ń gbèjà Wùmí. Ẹ̀ wá ń fight bàbá. This is not good. Eléyìí ò dáa tó.
now ẹ jẹ́ ká wá kà síwájú sí ẹ máa gbọ́ o ó ní they also under the threat now ibomode ẹ má bínú sorry okay hush mo ti rí hush everybody living in a okay under threat as we speak. So any interview you see from them are done under pressure. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ o? Wọ́n ní gbogbo interview tí ẹ bá rí. Ìyẹn mi pé interview tí bàbá Mohbad ṣe ní ìjọ́ kejì yẹn, jeanslover mọ̀ wípé pressure ló wà lórí ẹ̀, ó gbọ́dọ̀ sọ. Why tẹ wá change ẹ̀ lẹ́ni tẹ ló ń grant interview ká? Why tẹ wá insult ẹ̀ lẹ́ni tẹ ló ń grant interview ká? Nígbà tẹ́yìn fúnra yín mọ̀ pé under pressure ń ló wà, ó máa sọ̀rọ̀. Kò dẹ̀ ní láti purọ́ mẹ́nikẹ́ni. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé ẹ̀gbọ́n Kẹ̀rímọ́ ló kọ́kọ́ sọ̀rọ̀ àti ẹ̀ sí dọ́dọ̀ Kẹ̀rímọ́. We are coming to analyze this. We will start from the beginning. Ká tó mú. Now, ẹ máa wá gbọ́rọ̀ yẹn lọ. Ó ní interview you see from them are done under pressure. That is how a dreaded mi fẹ́ pè àwọn ológun olóró empire label hence the life of a young promised star Mohbad with the help of close friends pé ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fi mú and Sam Larry. Please know that he has escaped a lot of their death trap, not once, not twice, but he was unlucky. This last time, there are still a lot of evidence to be released. If anyone can help me, if anyone can help me get that phone, get that his phone láti lè gba fóònù rẹ̀ tó ń bá rí fóònù ìmọ́lẹ̀ gbogbo ohun tó ń fẹ́ máa níyànjú it was make with my easier work now. Ẹ jẹ́ ká stop mẹ́yìn àní go further torí àwọn àsìkò wa. I think you hear that. Tí ẹ bá gbọ́rọ̀ yẹn dáadáa ẹ má bínú. Thank you Temi Ade, God bless you for sending me star. Star. Thank you for sending me star. Now, I think you hear that now. Ẹ ti wá gbọ́ message yẹn. Wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó yé wọn. You get it? Now, nínú ọ̀rọ̀ yẹn, jeanslover ní tí wọ́n bá ń get ìmọ́lẹ̀ phone. A lot of àṣírí wà ńbẹ̀. Wọ́n wá béèrè lọ́wọ́ Wùmí ní fóònù yẹn o, ẹ jẹ́ kí n tún kábíyèsí. Ẹ jẹ́ kí n kankan yẹ reply nígbà tó chat pẹ̀lú Wùmí lẹ́wẹ̀ ẹ máa rí tó chat pẹ̀lú Wùmí ó ní that fought truly ó ní they fought jeanslover ló ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wọ́n jà ó ní they fought truly another person ṣe é di báwọn kí ìyàwó tó chat another person ló fún jeanslover ní information yẹn ìgbà tó wá chat pẹ̀lú ìyàwó wá bẹ̀rẹ̀ sí ní sojú ayé sunkún èrú wọ́n wá tún lórí wọn. Now, the guy has a beef with him. I heard it not normal. I am not a good state of mind for now. Oba, please spare me. Now, spare me. But I don't know what his friends had in mind that night. I don't trust anyone at this point, cause it triggered more to punch him. Ó ní wọ́n trigger ìmọ́lẹ̀ láti lè punch ẹni. Can you hear that? Ìyàwó ló sọ yẹn o ọ̀tọ̀lẹ́ni tó fún ní information. Wọ́n sọ nínú ilé pé nǹkan ṣẹlẹ̀ nínú ilé. Wọ́n sọ fún jeanslover gan pé ó lose a lot of blood. Ìyẹn mi pé nǹkan inú ilé ni nǹkan ti ṣẹlẹ̀. But jeanslover sọ pé ọ̀rẹ́ ìmọ́lẹ̀ ó close mọ́ Sam Larry. Mo wá ní question fún ẹnìkan tó béèrè question lọ́wọ́ mi. Wọ́n béèrè lórí Prime Boy. I don't know Prime Boy. I am not fighting for Prime Boy. But I will say something that some people don't know about this case. Now, wọ́n ní Prime Boy pé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí tó bá jẹ́ pé ọ̀rẹ́ gidi ni as a good friend nígbà tí nǹkan ṣẹlẹ̀ sí ìmọ́lẹ̀ kí ni ó ṣe gbọ́nà pé kó sọ̀rọ̀ ó dákẹ́
wípé sọ wípé fóònù ti kú. Now pèsè nígbà tí ó dé ọjọ́ kejì kí ló rí. Now ẹ jẹ́ kí prime boy sọ̀rọ̀. Ìjọ tí ìbọn lé tí fi ọmọ yẹn ti ń jẹ́ tí Wùmí post orí Instagram ẹ̀ ó post update bíi 8 prime boy náà jáde ní alẹ́ ọjọ́ náà tí wọ́n sin ìmọ́lẹ̀ prime boy náà jáde. Ẹ jẹ́ kí n tún play fídíò yẹn fún yín. Àwa a máa mú wá pẹ̀lú proof ni. We don't talk without proof. We don't talk nonsense here. Now that night ní alẹ́ ọjọ́ tí ìmọ́lẹ̀ tó kú. Torí àwọn kan sọ pé ó ní when you discover that your friend died, what did you do? Did you come out? Did you come out to talk about him? Did you raise any alarm? Yes, he did. I'm not fighting for anybody, but he did it. Let me show you the proof. Is that the best you guys can do? Take his life. Is that the best thing? Are you satisfied now? Everybody, just be careful out there. Ṣé ẹni kò ní péjì ẹ̀ ló wà? Is that the best you can do? Is that the best you guys can do? Take his life. Is that the best? Mariam Anike, thank you. Right now. Thank you, Mariam Adenike Sami. Thank you for sending me star. God bless you. Now, he came out that night to say this. Kì í ṣe ọ̀tọ̀ ní ìgbà tí jeanslover drag ẹ o. Kò tí drag ẹ gbọ́ padà drag ẹ pọ́n ló pa. Ó wá padà sí another video. Ọ̀tọ̀ ni. But lálẹ́ ọjọ́ tó ṣẹlẹ̀ yẹn tí Wùmí post mo wò wọ́n ní nlẹ́wò yẹn. Tẹ́ bá wò dáadáa. Ẹ máa rí ó post lórí status ẹ̀ ní olẹ́wò sẹ́ni pé ẹni kórúkọ rẹ̀ nìyẹn. Is that the best thing? Are you satisfied now? Ẹ sẹ́ni pé orúkọ ẹ̀ ní. Ẹ sẹ́ni pé orúkọ ẹ̀ nìyẹn. Prime boy, official prime boy, orúkọ ẹ̀ nìyẹn lórí Instagram. Ó post lórí status bí Wùmí náà ṣe post but àwọn èèyàn mi ò gbélé, which is not good. Ó sọ̀rọ̀ ní alẹ́ ọjọ́ náà. So tẹ́ bá ní kó sọ̀rọ̀ ó sọ̀rọ̀. Another question. Ẹ ló yẹ kó lọ sí police station. Kò lè lọ sí police station. Ọlọ́pàá ò pé. But n tó yẹ kó ṣe náà ló ti ṣe ó come out. Ó ní ṣé nǹkan tí ẹ̀yin èèyàn yìí lè ṣe nìyẹn. Ṣé nǹkan tẹ́yin lè ṣe nìyẹn. Ẹ sáà ti pánìsì ojú yín ti wálẹ̀. Ta lẹni tí wọ́n ń refer sí. Ẹ má gbàgbé pé Wùmí àti prime boy ló yẹ kí wọ́n mú as suspect. Tẹ́ bá wọn bẹ́jọ́ sínú ọ̀rọ̀ tí Wùmí kọ sí ìta. Ó ní ẹ ti pa nígà yìí. Ó ní ó sọ́fà títí tí nígà fi lọ. Ó ní ẹ sáà ti pa nísìn. Ẹ lè open trouble yín. Ta ni Wùmí refer sí pó pa ọkọ ẹ̀. Prime boy as well. Mo ti analysis lẹ́ẹ̀kan rí but mi ní replay rẹ̀ mọ́. Ó tún sọ bí prime boy náà sọ pé that is the best. It is the best thing you guys can do. Who are those people tí wọ́n refer sí? Wùmí refer sí èèyàn kan. Prime boy náà ní same time bí Wùmí ṣe release náà ní prime boy release jáde. Wọ́n jọ release jáde ni o. Wọ́n jọ release jáde ni at the same time. At the same time ṣé wọ́n mọra tẹ́lẹ̀ ni? Ṣé wọ́n wọ owó ara wọn ni? Òun náà release tó release ni mo play fún yín yẹn. Thank you. Another one, wọ́n ní when your mama wọ́n wá bẹ̀ lọ́wọ́ ya pé mama prime boy báwo ni ìyá prime boy ṣe gbọ́ pé wọ́n arrest no tẹ́ bá gbọ́ ní interview tí ìyá rẹ̀ ló mú un lọ ìyá ló ní kán wá mú because they chat with me pẹ̀lú chatting tí òun àti Wùmí jọ ṣe tó lọ́bẹ̀ ní ọjọ́ torí ẹ̀yìn tó sọ pé só padà lọ́bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n jà yẹn prime boy lọ sílé Mohbad ní ọjọ́ Monday. Prime boy went there after the fighting on Sunday. The second day, Monday, prime boy went there. No, prime boy called Wùmí.
he chat with Wunmi that is coming to their house, but Wunmi said, don't come now. The Wunmi reply on the chat. I have the chat say, don't come now. He replied Prime Boy, and Prime Boy said he has something in their car that he wanted he wanted to take. Now he said his director or whatever they said, he said the director's there. Now when they reach there is a silence. They find the three boys, they are playing the table tennis outside. There is nothing. Even Mo also is not inside. They didn't see one emergency on you. Now wípé wọ́n rí Mo gan níjọ́ náà débi tí wọ́n rí ìyàwó that ní ọjọ́ Monday yẹn ó lọ bẹ̀. So ìgbà tí ó dẹ̀ ti rí tracy pé nǹkan ṣẹlẹ̀ wọ́n dẹ̀ sọ fún ìgbà tó chat pẹ̀lú ìyàwó ló yẹ kí ìyàwó sọ fún pé oníṣẹ́ rẹ ti jẹ́ o. Tó bá jẹ́ pé ìyàwó ro nǹkan yẹn sí, tó bá jẹ́ pé lótìtọ́ ìjà tó ṣẹlẹ̀ láàrin Ìmọ́lẹ̀ àti Prime Boy ó yìí tì ìyàwó ò ní sọ gbólóhùn pé don't come now. Ó yẹ kó fòun ránṣẹ́ sí ni pé ìwọ apààyàn ìkà ohun tó ṣe sọmọ pé jà tẹ̀jẹ̀ lánàá àná ọwọ́ rẹ ti wú kò mention ẹ̀ ó kàn ní don't come now. Ìyẹn mi pé there is a plan work. Ó wò pé bóyá bọ̀bọ̀ yẹn sì tún bọ̀ bóyá ó bọ̀ wá sínú mi ní Prime Boy ò ní lọ́wọ́ o bọ̀ nínú kéèsì ní ìjọ́ kejì the second day Prime Boy called Wunmi that is coming to their house, but Wunmi said no, don't come now, and he has never told Prime Boy that there is something happen to Mo. Maybe he will find the solution or whatever. Maybe he will get the solution for them, but I don't know. But he said don't come. Why she told Kinan Pokore orúkọ bàbá yẹn gan Ibrahim kó má wá kí ló tó sọ fún Ibrahim pé kó má wá. If something is happening, I know she will told Prime. Ó máa sọ kẹ́ni mọ́ sọ òyìnbó mọ́ òyìnbó ẹ̀ ó lágbára. Ó máa sọ fún Ìmọ́lẹ̀ God. Ó máa sọ fún Prime Boy pé kó má wá. Why tó ní kó má wá? Ìwọ náà bí rẹ̀ lérè. Nínú chat yẹn dẹ̀ ní kò sọ nínú ẹ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ sí Ìmọ́lẹ̀ o. Kò sọ bẹ́ẹ̀. Ó kàn ní kó má wá ni. Ẹni yẹn wá lọ ilé yẹn ó ràn yàn lọ́bẹ̀ wọ́n débẹ̀ wọ́n rí tracy pé nǹkan kan ṣẹlẹ̀ sí Ìmọ́lẹ̀ ní ọjọ́ Monday. Ìyẹn mi pé ìjà ló ṣẹlẹ̀ nínú ilé. Inú ilé ni ìjà ti ṣẹlẹ̀. Inú ilé ni ìjà tó ṣẹlẹ̀ níta kò ń kọ́ ló ran tinúlé ọ̀tọ̀ ní tinúlé ọ̀tọ̀ ní tìta. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí Ìmọ́lẹ̀ máa sọ ìyàwó máa sọ fún Prime Boy pé tó rán jọ ń chat. Ó máa sọ fún pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọwọ́ rẹ ọwọ́ tó fi yìí tè lánàá yẹn. Toro béèrè Ìmọ́lẹ̀ ó ní Ìmọ́lẹ̀ ńkọ́ ó ló sọ pé wà okay òun fẹ́ wá sílé yín ó ní kó má wá. I want to come to your only don't come now. Only don't come now. Don't come now. Ó dé mọ̀ pé bọ́n ṣe ń jíjà wọn láti ilẹ̀ nìyẹn. Ìyẹn mi pé wọ́n mọ̀ lo bọ̀bọ́ yẹn gan láti lè tó rọ́mọ̀ wípé òun àti Ìmọ́lẹ̀ máa ń jà tán bá ń jà báyìí wọ́n ní òun Prime Boy àti Ìmọ́lẹ̀ máa ń jà ẹ̀sẹ̀ láàrin ìṣẹ́jú àyá ó tún ti parí ìjà wọn. So àwọn ẹlẹ́mìí òkùnkùn kan wá lu opportunity pé òun àtọ̀rẹ́ ẹ̀ máa ń jà wọ́n wá gbàbẹ̀ yẹn wọlé láti lè dá ọ̀rọ̀ yẹn lé Prime Boy lórí. I didn't say Prime Boy is also Oman Panto, but I'm just saying the reality now. If you check it by yourself, ìjà tó ṣẹlẹ̀ ńta second day Prime Boy call on Monday, called Wunmi, called mobile, his number is switched off, and he called Wunmi that I'm coming to your house. Wunmi said, don't come now. At his analysis, saying, only don't come now. She told Prime Boy not to come on Monday. Why? And she's supposed to tell him that what you did yesterday is